ọ̀rọ̀ ológun dúdú yẹn nígbà tí ó ṣe ewì yẹn ó dẹ̀ ṣe mọ̀ pé òun máa ń attack kò mọ ọ̀rọ̀ kan tí wọ́n bí sọ. Ohun Ojúrí pẹ̀lú MC Churchy K níbi tí àwọn èèyàn á ti máa sọ àwọn ìrírí tó ti ní nílé ayé. Ẹ kú dédé ìwòye o, mo kí káàbọ̀ sórí ìyẹn ìkànnì lórí ètò léè tí a pè ní Ohun Ojúrí. Lórí ètò ìlà tí máa ń gbé àwọn àgbà ọ̀jẹ̀ ìyẹn wá sí Ohun Ojúrí láti mọ gbogbo àwọn ìdojúkọ àti gbogbo nǹkan tí wọ́n ti dojúkọ kan tó dé ìyẹn ibi tí wọ́n dé ìyẹn lónìí nípa iṣẹ́ tí wọ́n yàn láàyò. Lónìí lórí ètò yìí mo ní àgbà ọ̀jẹ̀ kan ìyẹn nílé agbára tó jẹ́ pé iṣẹ́ tó tún yàn láàyò iṣẹ́ tó pọ̀ ni o, nínú ká kọrin, ká ṣiṣẹ́ tíátà, ká ṣiṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. In fact kò sóhun tó ní ṣe pẹ̀lú art léyìí táwọn olóyìnbó ń pè ní art tí jẹ́ pé wọn ò lè ṣe nínú ká jó gan gbogbo ẹ̀ náà ni wọ́n mọ̀ tí wọ́n sì ń ṣe. Mo kí n káàbọ̀ sórí ètò Ohun Ojúrí. Ẹ ṣé olóòtú, ẹ̀yin náà ẹ kú iṣẹ́ o. Ẹ jáde mọ orúkọ yín. Tómogún Olúbùnmi lórúkọ mi. Ẹ bọ́ná ti bí yín gan. Ìlú Ìrùn Àkókò ni ní Àkókò North West nípínlẹ̀ Ondo. Báwo lẹ ṣe bẹ̀rẹ̀? Torí a mọ̀ pé ẹ̀ ń ṣiṣẹ́ tíátà, ẹ̀ ń jó, ẹ̀ ń ṣiṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. Kò fẹ́ sí ohun tó ní ṣe pẹ̀lú entertainment tẹ́ ẹ̀ ṣe. Báwo lẹ ṣe bẹ̀rẹ̀ gbọ̀ngàn àti pé kí ló ń tó motivate yín? Ọ̀rọ̀ nípa ikún ni mo máa fi dá yín lóhùn. Ikún wọ́n ní wo ẹ̀pà lẹ́nu ẹ̀. Báwo ló ṣe jẹ ẹ̀pà tó tó báyìí? Ó lóun ò mọ̀gbà tẹ́pà débẹ̀. Ikún ló sọ bẹ́ẹ̀. Ó ní tóun bá ti ń gba ó lóun ò jalè bóun bá ṣe ń kọjá ní oko. Òun kàn déédéé máa ń bá ẹ̀pà lẹ́nu òun ni. Òun ṣe pé òun fún ara òun lòun. Tí n bá ní pé bí mo ṣe wọnú iṣẹ́ yẹn kó yé mi fún ara mi, kò yé mi o. Iṣẹ́ Olúwa ni o. Nígbà tẹ́ wà ń kékeré bí abiléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní primary school. Ẹlẹ tí ń kópa nínú àwọn. Ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀. Kódà gan kí n tó wọ primary school ni mo ti ń dábìrà. Nígbà tẹ́ wà ń kékeré kílẹ̀ ní lọ́kàn láti dà ní ìgbésí ayé yín, ṣé dókítà ni àbí àwọn onímọ̀ ẹ̀rọ àbí báwo ni? Ṣé kí n má tàn yín? Kò sí nǹkan kan tó wà lọ́kàn mi ju pé mo ṣàfẹ́ máa entertain àwọn èèyàn. Torí kò sí nǹkan kan nígbà tí mo ti wà ní kékeré tó wà lọ́kàn mi pé mo fẹ́ ṣe nǹkan báyìí, mo fẹ́ ṣe nǹkan báyìí rárá. Ọdún wo lẹ bẹ̀rẹ̀ gan professionally tó yẹ pé ẹ ti bẹ̀rẹ̀ sí mú bí iṣẹ́? Mi ò ju 5 years. Torí primary school ni mo wà nígbà yẹn. Ṣé ó túmọ̀ sí pé ẹ lọ́gàá rárá báyìí? Mo lọ́gàá o. Ẹ jẹ́ àmọ́ àwọn ọ̀gá yín. Àwọn olùkọ́ni wọ́n ń pe olùkọ́ mi kan ní ológun dúdú. Obìnrin ni. Òun ní ológun dúdú yẹn òun ní ìyàwó bàbá kan tí wọ́n ń pè ní Ṣìfà Sáòyè ní àdúgbò Kíàsẹ́. Olùkọ́ni ó sì wà live. Wọ́n ń pè kan ní Arógunyọ̀, Mr. Arógunyọ̀. Ìyẹn máa ń ná ẹgbàá gan. Gbogbo àwọn yẹn ni wọ́n máa ń nígbà tá a kọ́kọ́ fẹ́ eré eléyìí tí mo tiẹ̀ ti kọ́kọ́ àpíà yàtọ̀ sí àwọn eré kéékèèké mi tó lọ primary gan. Nígbà tá a débẹ̀ eré afẹ́ṣeré Jésù àti ìgbà kérésì àṣé mo rántí orin tá a kọ́ ńgbà yẹn torí wọ́n ń pe ọ̀gá kan ní Mr. Unbreake but Unbreake. Ṣọmọ Yorùbá ni wọ́n. Ṣé Ìgbò ni wọ́n tó ní ẹgbẹ́ ilé wa Unbreakable. Orúkọ wọn bọ́nu abẹ́ ìyẹn ọmọ iléèwé lẹ fún wọn lórúkọ yẹn. Àwọn tó ń jọ jẹ́ mate ló ń pè wọ́n bẹ́ẹ̀ táwọn ọmọ ilé ẹ̀kọ́ náà wà tẹ́wọ́ gbà. So Unbreakable ẹni tó ró ṣe pẹ́mpẹ́m òun náà máa ń nàyàn ó mórí kọ́ ó mọ gbogbo ẹ̀ òun ló kọ́ wa ní orin oríṣiríṣi àti ibi ọmọ Ọlọ́run ẹ̀yà kankan tátátátá àti mo sì rántí àwọn orin nígbà kérésì yẹn èmi mo máa ń ṣáájú tí máa ń lead. Ìyẹn ò dẹ̀ ni pé kí n má kàwé o. Bí mo ṣe ń ṣeré tó yẹn. Ẹ sọ̀rọ̀ ìwé ń sìn ìjẹ́ gbogbo àwọn èèyàn mọ Tómogún Olúbùnmi ìjẹ́ ẹ ti ẹ̀ kàwé rárá àbí ẹ̀ ní ju bí O level àwọn mi ò mọ̀ bí ẹ kàwé o. Kí ló ń jẹ́ O level? Iṣẹ́ yìí náà gan ló tún sún mi débi ìwé. Ó mọ̀ pé ńgbà míì àdánilóró máa ń fagbára kọ ni. Ibi tó gbé ọ̀rọ̀ ìwé wọlé ni pé ṣé rí Olúwa bá kó dúró tì wá o. Àmín. Ẹ̀yin tí ẹ dẹ̀ jẹ́ òṣèré tẹ́ bá wà nílé tó Olúwa bá jogún ẹ̀bùn fún yín ẹ lọ ṣọ́ra. Tẹ́ ẹ bá ti ṣọ́ra nǹkan gánágáná kó má bàa gba nǹkan gánágáná dànù. Ọ̀rọ̀ àgbànú. Ọ̀rọ̀ ni tí mo tó tọ̀rọ̀ yẹn túmọ̀ sí ni pé ẹ gbé erin sórí ṣùgbọ́n ẹ wá máa rí ìrẹ̀ yẹn máa wá important sí yín ju erin lọ. Ẹ wá ju erin dànù ẹ wá máa fẹsẹ̀ dẹ ipò ìrẹ̀. Bọ́rọ̀ yẹn ṣe rí ni wípé
ẹni tó bá ti lẹ́bùn sí iṣẹ́ eré tí wọ́n ń pè ní entertainment kó lọ ṣọ́ra tí ò bá ti ṣọ́ra ẹ̀bùn tó níyẹn ó máa gba àwọn nǹkan dànù lọ́wọ́ ẹ̀ adánilóró afanijù sẹ́yìn tí kì í jẹ́ kéèyàn ò tẹ́gbẹ́ òun lórúkọ tẹ́bùn ń jẹ́ ọjọ́ tí mo pè é nírú orúkọ yìí fún ọkọ bó ṣe ń ṣe hùn yìí lẹ́nìyẹn ṣe ń ṣe hùn gbà yẹn ó ní kí n là kó yé òun mo ní bí èèyàn bá ti lẹ́bùn kò ní lè tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ẹ̀ ọmọkùnrin kan bẹ oúnjẹ ara àwọn ọmọ tó ti bá bàbá Ògúndé ṣeré ni ìjẹ́ mọ orúkọ wọn tó rán àwọn ọ̀pọ̀lọpọ̀ má jẹ́ ń dá orúkọ ẹ̀ tó wáyé pa àpẹẹrẹ tó dáa ni máa fẹ́ dá orúkọ ẹ̀ ọmọ yìí tí bá ti dúró báyìí á dàbí pé kó mi ó máa jáde lójú mi torí gbogbo iṣẹ́ yẹn ló mọ̀ ṣùgbọ́n ṣe ráwọn tí ò mọ̀ ṣérù mi lè jó lẹ́gbẹ̀ẹ́ ṣùgbọ́n ọ̀gá ẹ̀ ni mo jẹ́ tí gbogbo ìpínlẹ̀ Ondo bóyá a fẹ́ travel a fẹ́ lọ ìlú kan torí wọ́n máa ń pè mí gan àwọn other state tó máa pè mí pé ká lọ ṣe nǹkan tó bá fortunate fún pé ó wà lára àwọn tíìmù yẹn tó lọ láti bóyá Òṣogbo lòun ti wá ń gbà yẹn bóyá Kwara lòun ti wá ń gbà yẹn tàbá jọ pàdé nígbà tàbá jókòó tàbá bẹ̀rẹ̀ rìhásà ọ̀gá ìlè mi máa jẹ́ èmi máa wà lára àwọn tó máa kó iṣẹ́ tó máa train yẹn wíwára àsòun gan ló yẹ kó máa train àwọn tó kù ṣùgbọ́n torí pé kò sí certificate láti back ẹ̀ up mo ní mo ṣe ní pé gbogbo nǹkan béèyàn bá ń tẹ̀pà tó jẹ́ pẹ́pà ló mọ̀ ń jí tó bá lè fìwé kún ẹ̀pà tí ń ta yẹn honestly ó máa tún ṣe. ìwé mélòó lẹ kà fún àwọn tó ń wò wọn lè kán balẹ̀ kọ́gbọ́n àti torí ìtàn kékeré tẹ fún ìwọ gan olóòtú tó ń sọ̀rọ̀ yìí ó wà lára àwọn tí mo lè fi ṣe àpẹẹrẹ màá tún béèrè lọ́wọ́ ẹ̀ ìwọ ló ń tajú ibo ló ti mọ̀ mí. College of Education Ìkẹrẹ Èkìtì ní yunifásitì Nsukka tí wọ́n tẹ̀ka wọn wà bẹ́ẹ̀ department wo lèmi wà ń gbà yẹn. tíátà àti ni. department wo ni wọ́n wà. àkáǹtì lèmi wà ń gbà yẹn. kí ló wá sọ́dọ̀ mi. tíátà. torí nígbà tí mo sọ fún àwọn sọ́rẹ́ni tó jọ̀gá wa nílé ẹ̀kọ́ yẹn ó ṣòro fún lecturer gan láti sójú báyìí kó bá sọ̀rọ̀. báwo ló ṣe fowó ṣó máa dédé lọ bá ní tó bá fẹ́ bá wa ti kọ̀wé èmi máa walk straight to his office mo dẹ̀ fún ní ọwọ́ yẹn pé ọ̀gá àwa la wà ní tíátà àjẹbá yóò atọ́mọ́gún mo ní bẹ́ẹ̀ ní sà mo ní gbogbo nǹkan tá à ń ṣe yìí tá à ń kọ́ ní class a gbọ́dọ̀ gbé jáde káwọn ayé orí wa kí wọ́n lè mọ̀ pé department yẹn ti kalẹ̀ sí yunifásitì Nsukka ẹ̀ka àwọn tó wà ní Ìkẹrẹ mo láwọn èèyàn fẹ́ ṣe tíátà àwa ní first kìíní ń bẹ̀ ńgbà yẹn ó wá ní kí n go ahead kí làwọn nǹkan tí mo rò pa lè ṣe mo wá ní nǹkan báyìí but àárí àwọn ọ̀gá wa máa wá báyìí nípa ẹ̀ ìyẹn àwọn tó jẹ́ lecturer mi ratio days bro torí pé mi ò fẹ́ bẹ́ ṣùgbọ́n mo ti hìn tẹ̀ sílẹ̀ nígbà tí mo wá dé ọ̀dọ̀ àwọn HOD tí wọ́n head wa ní department yẹn wá ní a fẹ́ ya fíìmù o a gbọ́dọ̀ ya fíìmù yẹn ká fi ṣe practical ó má kàn jẹ́ pé iṣẹ́ class work nìkan la máa ṣe wọ́n dẹ̀ ní issue tá a máa ní ni pé ǹjẹ́ provost wa ìjọ máa ní interest wọ́n ní that is the problem pé this is a beautiful and very fine idea but ìjọba máa gbà mo wá ní ẹ má wọrí ẹ lọ bá ọ̀gá kí ni mo mú ìpẹ̀lú kan mo ní ká lọ bá wọn mo wá pe ìkan sẹ́yìn torí mi ò fẹ́ sọ níbi mítì yẹn kọ́ máa ní pé eléyìí bẹ́ kí ló wá lọ sí ọ̀dọ̀ ọ̀gá ṣùgbọ́n mo kàn Abe lórúkọ lecturer yẹn ó ti di doctor nsìn so Dr. Abe mo wá ní mo ti bá ọ̀gá sọ̀rọ̀ ó dẹ̀ ń bá idea yẹn ó ní báwo lẹ ṣe rí mo ní mo kàn ara nǹkan àǹfààní tí àwa tàbá popular táwọn lè jẹ nìyẹn ẹlòmíì bá wà báyìí a lè fẹ́ bá gómìnà sọ̀rọ̀ nsìn ká má tiẹ̀ lọ sọ́fíìsì kó yẹ pé ńgbà tó ń kọjá la kàn máa wú pẹ̀lú ojú ọ̀nà tó bá fẹ́ ibi táwọn ọlọ́pàá bá a ṣe láti no àkọ́ gbèsè létí ni pé ẹ̀sìkìsà nǹkan báyìí ó yá tó ti dàǹpọ̀ ṣé mo pé ó ti sọ lójú àwọn haze ẹ̀ ọjọ́ tí n bá ti lọ bẹ̀ àwọn àǹfààní wọ̀nyí a máa ń rí jẹ so ká má fọ̀rọ̀ gùn ibẹ̀ ni mo ti lọ sí mo ń fi ń ṣe àpẹẹrẹ kẹ́lẹ́ mọ̀ pé mo kàwé mẹ́ẹ̀ nígbà tí mo ṣe diploma mo ṣe certificate course diploma then lẹ́yìn ìgbà yẹn mo wá ṣe mo ṣe degree mo wá change course yẹn mo kọ́kọ́ ṣe theatres yẹn mo wá change sí Yorùbá then master yẹn ni mi ò tí ì parí nsìn ó dẹ̀ kù díẹ̀ because mo ti parí project.
ìwé ṣòro kà o. A rí pé iṣẹ́ bíi mélòó kan lè kó papọ̀ ẹ̀sà ẹ̀yin olóyìnbó àti àwọn àgbààgbà máa ń sọ pé wọ́n ní jack of all trades is master of none. Ṣé lóòótọ́ ni báwo lè ṣe kó pẹ́ papọ̀ tẹ́ ẹ̀ ń ṣiṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀ ń ṣe tíátà ẹ̀ ń jó àti gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú entertainment. Ó kárí irú ìbéèrè tó béèrè yẹn báyìí èmi ò ó dàbí ẹni pé ẹni tó ń ta ìgbálẹ̀ ó ń ta epo ẹ máa fetí sọ̀rọ̀ yìí o má dẹ̀ bínú pé mò ń fi ìdáhùn àbí ìbéèrè tó bá lè yá àwọn tó ń gbọ́ ayé wọ̀ pédépédé àwọn fẹ́ káwọn èèyàn kọ́ gbọ́n náà ní ọ̀làfi wá bá yìí. ò ṣe ẹni tó ń ta ìgbálẹ̀ tó ń ta epo tó ń ta àdín ó wá sọ pé jack of many trades àbí kò owó kan ṣe ní owó kan lẹni tó ń ta àdín tó ń ta epo tó ń ta ìgbálẹ̀ kódà tó tún ń tẹmu owó kan ṣe ní ó ti ń yé mi ó ti ń yí ẹ Sunny Adé ní oyé torí inú ibì kan náà gbogbo ẹ ti jáde kíkan ló ti jáde kíkan máa jẹ́ bí amúlùdùn entertainment. nígbà tó ẹ mọ̀ pé ọ̀pẹ ibẹ̀ ni wọ́n ti rí èkùrọ́ èkùrọ́ ni wọ́n fi ń ṣe àdín irú ọ̀pẹ ibẹ̀ ni wọ́n ti ń rí ẹyìn ni wọ́n fi ń ṣe epo lára ọ̀pẹ ni wọ́n ti ń gé ìmọ̀ lára ọ̀pẹ wọ́n fi ṣe ìgbálẹ̀ àwọn ẹmu nǹkan tún wà gan tó jẹ́ pé ara ọ̀pẹ náà ni wọ́n ti rí so the same business ṣe ni ṣùgbọ́n lójú yín ló ṣe dàbí pé ojú kan ni mo ṣì wà mò ń kéwì òfin wì sílẹ̀ mò ń kéwì mò ń ṣe tíátà mò ń kọrin mò ń jó gbogbo ojú kan ṣì ni ṣùgbọ́n tó wá wà ń bẹ̀ ni pé iṣẹ́ kan ṣoṣo tá a fi àwọn ọmọ ayé òde òní sí wọ́n fẹ́ ní ìwọ́n bẹ̀ sà. iṣẹ́ kan ṣoṣo bóyá carpentry ló kàn fẹ́ kó ṣe ó fẹ́ẹ̀lì kò lè lọ́bẹ̀ kò lè gbajúmọ̀ ṣẹ́rù wọn ló máa ṣe bẹ́ẹ̀ ní papọ̀ ṣùgbọ́n tó mọ̀gún ṣiṣẹ́. ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ láti bí ọ̀rọ̀ ewì tẹ́ sọ yẹn lóòótọ́ a rí pé ẹ kéwì tẹ́ ṣe bẹ́ẹ̀ tẹ́ kó àwọn àwò jáde ṣùgbọ́n gbà kún àtàrí àwọn àwò kan gbòòrò tó jẹ́ pé ẹ̀yin àti ológun dúdú tẹ̀ ń ta ohùn síra yín kí ló ń tó fà á kí lẹ́jọ́ fà á ṣe é mọ́ra yín ni kí lẹ́ gbà lọ́wọ́ ara yín. ẹ ṣe gbogbo àwọn tó máa ń interview wa tó bá ti béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi ló máa ń béèrè débi tẹ́ béèrè yìí. ẹ torí pé fún àwọn àkàtàkiri ń gbà yẹn ni. ẹ torí pé ẹ̀yin gan lẹ máa ń dájà lẹ̀. Okay. Because the issue has come and gone. Okay. Wọ́n ní storm will come, storm will go, may we never go with storm. Bí ìjì bá wá, ìjì á tún lọ. Olúwa má jẹ́ ká bá ìjì lọ. Ẹ bá rí gbogbo àwọn òṣèré, ṣùgbọ́n àwọn wọ̀nyẹn kò yé wọn ni o. Òun ni mo máa ń bá gbogbo àwọn obìnrin wa. Look at Lizzy Anjorin, look at Ìyábọ̀ Òjó. Wọ́n lọ sórí àwọn ló mọ ohun tí wọ́n fi ń wáṣá. Wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣépè máa bú ara wọn. Lẹ́nìkan bá interview wọn, wọ́n bẹ̀rẹ̀ sí ń ro ẹjọ́. Ẹni tó interview yẹn ó fẹ́ kí wọ́n sọ nǹkan tó máa boost page òun. Àwọn náà wọ́n máa kà ṣòroṣo. So o ò lè expect me nsìn kí n dáhùn question yẹn kí n wá máa bú ológun dúdú because the issue has come and gone. Ẹ wọ́n ní sọ̀rọ̀ fún pa ẹ̀ báyìí. Máa sọ nǹkan kan pa ẹ̀. Ṣé mo pọ́rọ̀ òṣèlú náà tún máa ń fa wàhálà. Gẹ́gẹ́ bí ètò mi gbogbo ètò tèmi bá ń ṣe ló ń dá lórí òtítọ́ ló ń dá lórí káwà factual tó o bá dáa màá mẹ́nu màá sọ wípé mi ò ní fi bà ẹ́ jẹ́ kí n fi assassinate character ẹ̀ màá kàn sọ wípé nǹkan báyìí tó ń sọ wípé o ṣe tí wọ́n sọ that is how it should be put because you were not there nígbà tó ṣe nǹkan yẹn wọ́n sọ fún ẹ náà ní ìròyìn ìwọ náà gbọ́ kódà gan ó ṣojú mi kòró ìròyìn ó ṣojú mi kòró wà gbogbo ẹ̀ ló wà nínú tíátà gbogbo ẹlẹ́kànjẹ̀ka gbogbo àwọn yẹn àwọn story kan wà ṣe mọ̀ pé biography wà autobiography wà there are some stories that you write on behalf of another person story of another person is different from your own personal story tó o kọ fúnra rẹ̀ olórúkọ tó ń jẹ́ ìkan tún wà tó jẹ́ pé story yẹn fúnra rẹ̀ o kàn máa sọ orally ni another person ló máa kọ o tún ní ìyẹn náà tún níbi tí wọ́n ń kọ ọmọ so nígbà tó bá fẹ́ ka ìròyìn àwọn ìròyìn kan wà ń sìn inú pépà lẹ́lòmíì tí wàá máa ka o àwa ìbẹ́lẹ̀ṣẹ̀ bíi pójú ẹ̀ ló ṣe gbogbo nǹkan wọ̀nyẹn it is abuse of professionalism. Wow. Ó túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ àkókò oníwèrè tó ń ṣe láwọn ilé ìwé ìtàkùn wọ̀nyí. Sígbà tá a lọ wọ́n máa ń fi kàrámọ̀ sí o. Orílẹ̀-èdè yìí ti dàrú gan-an. Kò sí check mọ́ lórí gbogbo nǹkan. Bẹ́ẹ̀ wá gbọ́ kíní kan ṣẹlẹ̀ lánàá ó mẹ́ni wọ́n wà ń bẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ yẹn tó bá ti ṣe. Owó ọ̀pọ̀ lè ṣe rédíò. News afẹ́kọ́gbọ́n o ẹ sọ kí rọ̀pọ̀ ń pa. News is like a body of human being. Báwo ni bọ́dì ṣe rí? Bọ́dì ò fẹ́ kó yọ kúrò lára o. Bọ́dì ò dẹ̀ fẹ́ pé kó fi kún ara o.
yíyọ kúrò ní pé o mú ọ̀bẹ o gé ẹran á dùn ara ó dẹ̀ máa dégbò inú á bí ara orí lè máa fọ́ ẹ ara máa ru ẹ gbogbo nǹkan máa ṣe ẹ ó lè fa òtútù kò sí nǹkan tí ò lè wáyé torí pé o gé díẹ̀ lára ẹran yẹn bọ́dì ò dẹ̀ tún fẹ́ kó o fi kún ara òun àfikún ni pé o kì í abẹ́rẹ́ o kì í bọnú ara o ti fi kún ara yẹn àbínú ó máa dùn ẹ́ ó máa. ẹlẹ́ àyàbá ni o báwa ni àwọn tó jẹ́ bí ẹ jẹ́ ká dáhùn ilé ìtọ́ àwọn tó wá ń sọ ìròyìn yẹn òun ni mo fi wé bọ́dì torí one step then another a ní láti sọ̀rọ̀ kan ká má yanjú ẹ̀ nígbà tó wá ń ka ìròyìn nǹkan tó ṣẹlẹ̀ ní Òṣogbo tó wá ní ó kàn gbé gbájú fún gbòòsà yẹn ṣé ìwọ wà ń bẹ̀. ó túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ rédíò ló jẹ̀bi nǹkan tẹ̀ sọ. kò sí ẹni tí ò jẹ̀bi kì í sọ òótọ́ fún ara wa ìjọba gan jẹ̀bi ṣé bígbà kan wà tó jẹ́ pé àwọn ìgbìmọ̀ kan wà nígbà yẹn tí wọ́n máa ń check fíìmù censor board ṣé wọ́n sì wà ṣá tí wọ́n bá wà what have they been doing what have you people been doing nípa àwọn nǹkan tí àwọn èèyàn wa tí wọ́n ń gbé jáde tó bà gbogbo ilé ayé jẹ́ ó yẹ kí ìjọba ní kankan tó orílẹ̀-èdè kan wà this phone tá à ń gbé lọ́wọ́ kiri tó sọ everybody dá wèrè yìí torí àwọn èèyàn ti yá wèrè lórí fóònù gan tó bá ti lè lówó tó lọ rà báyìí tó bá ti wù ẹ́ lórúkọ tó bá dẹ̀ sọ̀rọ̀ wá nígbà ṣe gómìnà gan tí wọ́n ń bú ló fẹ́ kìlọ̀ àbí president tí wọ́n ń bú ló fẹ́ kìlọ̀ àbí minister àbáwọn tó wà tó jẹ́ senators ẹ̀wọ̀ ètú tí àwọn èèyàn fi it's wrong tẹ́ bá fẹ́ kìlọ̀ pé olórí ṣe nǹkan kan ó ní bí wọ́n ṣe ń gbé kalẹ̀ mo wá ń sọ fún àwọn ìjọba wa nǹkan tó yẹ kí wọ́n ṣe ni pé there must be a suggestion box ẹ fẹ́ suggest pé nǹkan báyìí ó yẹ kí wọ́n ní ministry kan tó máa bójútó kí lára ìlú sọ nǹkan tí wọ́n sọ yìí wọ́n ti kọ́ gbogbo ẹ̀ ó máa balẹ̀ àdúgbò báyìí ó níbi tá a balẹ̀ sí àwọn kan wà ní àdúgbò yẹn tí wọ́n ti screen yẹn tí wọ́n wò pé eléyìí correct ṣùgbọ́n òun kàn lè sọ pé torí pé I'm not happy with the government control ó wá lu àpò opportunity lórí ẹ̀rọ káyélujára. ẹ wá ní pé ṣe pé a gbọ́dọ̀ ní freedom of speech no kò ń ṣe bẹ́ẹ̀ yẹn náà ṣe ń ṣe ẹ kọ nǹkan tẹ́ ẹ fẹ́ nǹkan tẹ́ ẹ rí yẹn tẹ́ ẹ sọ yẹn kò ń ṣe pé orí yẹn ẹ̀rọ ìjọba fúnra wọn ló dẹ̀ kọ́ sí ẹ mo ló yẹ kí ẹ̀ka yẹn wà àwọn orílẹ̀-èdè kan wà ní ìsìn tó jẹ́ pé tó bá gẹ irun tó yàtọ̀ sí nǹkan tí wọ́n approve wọn á ní kán lọ bẹ́ orí ẹ̀ tó gẹ irun yẹn sí wọn á ní kán lọ bẹ́ irú àwọn power bẹ́ẹ̀ yẹn ló yẹ ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè. ẹ jà padà sí ọ̀dọ̀ ti ológun dúdú yẹn. so lórí ọ̀rọ̀ yẹn nígbà tí ọ̀rọ̀ òṣèlú bàbá débẹ̀ ṣe mọ̀ pé ẹni tó bá jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ èmi báyìí mo ti ń bá ọ̀rọ̀ iṣẹ́ yìí entertainment bọ̀ mo sọ years tí mo ti bẹ̀rẹ̀ mi ò rẹ̀ fade out ìdí ni pé mo mọ olóṣèlú dáadáa olóṣèlú bá ti kì ẹ́ mọ́lẹ̀ tó o bá ti ṣọ́ra they will use you and dump you ṣùgbọ́n tó bá ti fọpọlọ sí wọ́n fẹ́ràn ẹ wọ́n ní lágbájá kì í purọ́ nínú Ondo state nísìnyí ó kẹ́ ẹ jẹ́ ká fi Nàìjíríà ṣe àpẹẹrẹ ìgbà kan wà ìjọba ológun ìjọba Abacha mo ṣe rẹ́kọ̀dù ńgbà yẹn ìjọba Babangida mo ṣe rẹ́kọ̀dù ńgbà yẹn bí fún àwọn wọ̀nyẹn ìgbà tó lóṣèlú àkọ́kọ́ ìgbà bàbá Ajáṣin mo ṣe rẹ́kọ̀dù ìgbà tó Lúmilúà àwọn náà wà ìjọba àwọn ológun wọ̀nyẹn gbogbo ẹ̀ ni mo máa ń wò kí ló ń ṣẹlẹ̀ àwọn nǹkan tí mo máa sọ tó máa tún ìlú tò ìyẹn ni mo máa ń base lé mi ò ń àtàkì personality mi ò ní ẹni tó jẹ oyè yẹn kọ́ tó bá ti kúrò lórí oyè yẹn tó lọ tó ti lọ nìyẹn but ẹni tó wà ṣùgbọ́n àwa máa act lórí personality ẹni tó jẹ oyè yẹn gógógógó òun là máa. ṣé o túmọ̀ pé àwọn kan wà bí àwọn olóṣèlú ó ṣeéṣe kó máa lórí àwọn èèyàn bẹ́ẹ̀ náà báwo ni. kí ṣé ó ṣeéṣe kó jẹ́ pé àwọn olóṣèlú lórí àwọn èèyàn tá wọ́n á kọ orin àbí kó kọ ewì kó fi attack personality ó ṣeéṣe. ó ṣeéṣe bẹ́ẹ̀ni àwọn olójú kòkòrò. ó ṣe bí ológun tó tà ń sọ yìí náà ṣé ó ṣeéṣe kó jẹ́ pé àwọn èèyàn ló ń lò ó nígbà yẹn. sọ̀rí gbà yẹn òye bóun ni mò ń sọ lọ yẹn òun ní group tó ń support. èmi mi ò ní group kankan. neutral. mo neutral gan everybody ló mọ̀ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ mímí kò ní wà lórí oyè tó jẹ́ pé àjọṣe gọ́ọ̀mẹ̀ntì yẹn ni torí mi ò ní lọ bá pé bàbá ìjọ ẹ̀ fún mi lówó ó máa kàn déédéé gbọ́ pé Tómogún ṣe nǹkan báyìí ni kò dẹ̀ ní sẹ́ǹdì owó sí mi
ṣùgbọ́n wọ́n wá rí àwọn tó wà ní ọ̀dọ̀ tó bá mímí kò ṣiṣẹ́ táwa torí nǹkan tí mo sọ tó gùdù yẹn bẹ́ẹ̀ni táwa ní ọmọkùnrin yìí dẹ̀ rí kinní lóòótọ́ o tó bá ní program lọ́jọ́ míì tó bá pè mí tó bá fẹ́ fún mi lówó lórí kinní yẹn ó mọ̀ pé mi ò ní fẹ́ mi ò dẹ̀ ní màá fọgbọ́n dọ̀jú owó yẹn torí mímí kò sì wà ó sì ń rúùlù lọ tó bá dọ̀la tó bá lọ fọ́ǹbù nǹkan owó tó ti fún mi yẹn ò ní jẹ́ kí n lè sọ̀rọ̀ mọ́ so ara jẹ́ kí n sá fún owó yẹn ok tó wá jẹ́ pé bẹ́ẹ̀ bí ìjọba míì tún ṣe dé tí bí mi kò lọ àwọn èèyàn tún tẹ́wọ́ gba tó mogún wọn ò lé mi sẹ́yìn torí mi ò ní jẹ́ kí ìjọba kan kó lò mí fún ìjọba mi ẹni tó bá gọ̀ ló máa ń ṣe bẹ́ẹ̀ torí ẹni tó torí ẹ̀ jẹ́ kí wọ́n lé ẹ lénìí tó bá dọ̀la tẹ́nìyàn ò bá sí ń bẹ̀ mọ́ nǹkan wàá di ọ̀dẹ̀ ẹbí gan tó dẹ̀ ṣọ̀tẹ̀ tó ṣe oríṣiríṣi ó lè jóun nípò yẹn máa lọ pọ̀ sí lọ́wọ́. ẹ fẹ́ bèèrè ìbéèrè kan tó ẹ sọ̀rọ̀ kan lẹ́kọ̀ọ́ tí mo rí pé ó dà pé èmi náà kọ́ gbọ́ mi mo dẹ̀ nígbàgbọ́ pé àwọn. so ní ọ̀rọ̀ ológun dúdú yẹn nígbà tí ó ṣe ewì yẹn ó dẹ̀ ṣe mọ̀ pé òun máa ń attack kò mọ ọ̀rọ̀ kan tí wọ́n kì í sọ tó bá attack yẹn tán ó lè di ọ̀la kó ní nǹkan tí mo sọ yẹn kò rí bẹ́ẹ̀ kọ́ èmi ò kì í fẹ́rù nǹkan bẹ́ẹ̀ yẹn èmi ò ṣe mo wá sọ pé má ṣe bẹ́ẹ̀ yẹn mọ́. ok ẹ pè é ní abẹ́ sọ́nù ewì ṣé ẹ mọ́ra ni ṣé ẹ mọ̀ wọn ẹ mọ̀. báwo la ṣe ní mọ́ra tí kò sí àwa entertainer sáà mọ́ra o. àwọn èèyàn máa ń sọ pé wọn sábà dá mọ̀ pé kì í mọ̀ pé kì í ẹ̀mí àṣẹ fídíò. ẹ̀yin lè má mọ̀ ṣe bí àwa tá a jọ ń àbẹ́jẹ plan ni àtẹ̀fí àtàkì ara yín gbà ẹni tó yẹ kúra yín o. nǹkan tó ṣẹlẹ̀ ní pé. ẹ̀ẹ́dẹ̀ búyàn rí ṣùgbọ́n adífọ́n rẹ̀ pé ń bẹ̀rẹ̀ ẹ̀ bó tẹ̀ pé ẹ fi ń kìlọ̀ pé ìwọ ló ń ṣe gbá ṣe tán ṣe kinní kan ṣe tán pé jẹ́yẹ kó rí bẹ̀. inú mi dùn mo ẹ sọ báyìí. mo gbọ́ ni èmi gbọ́ fọ́nrán ni good ó yẹ kí n bí yín. nígbà tí mo sọ yẹn pé kò yẹ kó ṣe báyìí kò yẹ kó ṣe báyìí òun náà ó ṣe bẹ́ẹ̀ ni pé kò gbọ́ ó bá lọ nu rẹ́kọ̀dù ó lélẹ̀ tí wọ́n pè ní ẹranko àkókò yìí ó bá yìí tì mí gbà mo wá tún èmi náà tún sọ fún pé ẹ gbà mí aráàlú kí ni mo tí ì sọ èmi tí mo ń dọ́gbọ́n fọwọ́ bo ẹnu ara mi tí mi ò tí ì sọ̀rọ̀ nǹkan báyìí tó ṣe nígbà báyìí nǹkan báyìí kan but àwọn méjèèjì wá lo maturity gan ó àtúrẹ́rìn ìjọ kan wà nígbà tí kìíní yẹn ń jẹ torí èmi ò pé àgbàlagbà ló lógun dúdú o it's almost 70 o ẹ̀kọ́ ń ṣọmọ kékeré ó jù mí dáadáa ó kàn gbá mi láago níbi tó gbógun pẹ̀lẹ́ o ó ti sọ òun sọ pé kìíní kan kí ni ìjọba tó wà lórí àlééfà yẹn fún ẹ tó fi wá sọ pé nǹkan tí mo sọ nípa wọn ò dáa mo ní ok ìjọba tẹ ní ó dáa ju tiẹ̀ yẹn kí ni wọ́n fún ẹ̀yin náà tẹ̀ fi sọ pé àwọn ní the best òwò ààrẹ rè kàkàkà mo ní kò sí oníṣọ́rẹ̀ tí wàá ṣe títì iwájú ilé wa báyìí mo ní kì í ṣe títì iwájú ilé wa lèmi ṣe torí sọ̀rọ̀ ṣùgbọ́n èmi mẹ́nu you can't condemn government ní 100%. bẹ́ẹ̀ni tẹ́ ẹ bá ti rẹ́ni tó sọ pé ìjọba kan ò dáa ẹ má gba ọ̀rọ̀ ẹ̀ gbọ́ ṣùgbọ́n tẹ́ ẹ bá ti rẹ́ni tó sọ pé ìjọba báyìí báyìí kò dáa ṣùgbọ́n ó dá mi báyìí báyìí ẹnìyẹn ló ń sọ̀rọ̀ wàá mọ̀ pé ẹnìyẹn ò fi ẹ̀tanú tàbí ìlara òfin sí ó sọ ta ló fẹ́ perfect tán kò sẹ́ni tó dórí àlééfà tí ò ṣe nǹkan kan o ó lè má tó o bọ̀pẹ́ nìkan dé orí àlééfà kò ṣe nǹkan kan ẹ̀skísà kódà bó jẹ́ pé ṣe ló ṣẹ̀yọ́ sí koríko tí ilẹ̀ ẹ̀bẹ̀ yẹn tutù ó ti ṣe nǹkan kan koríko yẹn máa sọ pé bó jẹ́ pé ṣe ló mu nǹkan ó jẹ ráìsì àti ẹ̀wà ó wá lọ bì gàràrà síbì kan àwọn ìjà bẹ́ẹ̀ wọ́n di lọ́bẹ̀ wọ́n di tí wọ́n ṣàjẹ́ ó ṣe nǹkan bí ó ṣe nǹkan ni ẹ̀tanú la fi ń sọ pé tó ta pé gbẹ̀yìn báyìí òyìnbó will never use the word useless lórí ohunkóhun kódà wọ́n nígbàgbọ́ wípé ṣùkú àgbàdo ajé àgbàdo tán eléyìí tó kù sára yẹn is not useless. ẹ jẹ́ àfibẹ̀ yẹn lẹ̀ torí ibi tá a fẹ́ yà á pọ̀ díẹ̀ ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kọ́ pé tí kan bá wọnú ara lọ ó máa ń bara jẹ́ ni mo rí pé láìpẹ́ yìí torí pé à ń béèrè lọ́wọ́ nítorí pé a mọ̀ pé àgbàlagbà ni ẹ̀jẹ̀ àgbà ọ̀jẹ̀ kíní kan wà tó wá wọ́pọ̀ báyìí nípa ti àwọn agbámúlùdù ní àwọn olóbìnrin wa tá lọ máa nígbà tí wọ́n lọ ń ṣèdí ṣe gbogbo ẹ̀ ọ̀rọ̀ báwo kílẹ̀ iṣọ́ kí ni o torí àṣìlọ́bù míì. kò sẹ́lẹ́gbẹ́ ẹ̀ kí báwo lè ṣe rí sẹ́sán lọ máa ṣèdí torí ìkọ́ mi ti ń wọnú ara lọ. òun ló dáa jù. ok ẹni bá ti fẹ́ ṣèdí ẹ̀ ló máa ṣe. ok ṣùgbọ́n kan tí màá sọ ni pé ẹni tó ṣe lánàá kí ló wá pọ̀ sí torí tí ọmọdé bá ti bọ́ kúrò lọ́wọ́ nínà ó máa ń kó àwòmọ́jú mo ti sọ̀rọ̀ etí wọn di wọn láwọn ọ̀gbọ́n mo lẹ́yìn òní máa hùwà tí ò dáa
a ní lọ sọ fún gómìnà ẹ lọ sọ fún president, kò sí nǹkan tó lè fi òun ṣe. Obìnrin kan lọ́jọ́ kan, ẹ máa gbọ́ ọ̀rọ̀ ẹ̀yin ará ìlú ni candidate mi, wọ́n mọ̀ àwọn tó ń gbọ́ ètò mi lórí rédíò àti gbogbo àwọn eré tí mò ń ṣe, mo fi ń kìlọ̀ ìwà ìbàjẹ́ ni, inú wọn dẹ̀ ń dùn, wọ́n dẹ̀ ń gbàdúrà fún wa ní agbára Ọlọ́run. Ojú tẹ́ fi ń wò mí, ojú yẹn ò ní fọ́. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ fans mi, tẹ́ dẹ̀ ń gbóṣùbà kárí, tẹ́ ń gbàdúrà, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o. Òun náà ni mi ò fi sú yín, ebi mi ò mọ ọdún tí mo ti ń bá bọ̀ ni. Ọmọ kan sọ̀rọ̀, wọ́n ń pọ ọmọ yẹn ní Mario, ó máa ń ṣe ara àwọn boys tó gbóná dáadáa náà tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí rédíò. Ó wò òṣùṣù báyìí, ó wò mí nígbà tá a wà ní àárín ìpàdé kan. Ọlọ́run ẹ̀rù ọ̀gá yìí ló bá òun púpọ̀, ó lóun bọ̀wọ̀ fún, ó lóun wọ gbogbo àwọn peers wọn, òun dẹ̀ mọ ọjọ́ tí wọ́n ti ń ṣe iṣẹ́ yìí still. Wọn ò ṣá lójú àwọn èèyàn. Mi ò ní ṣá lágbára Ọlọ́run, nítorí pé mi ò ní ará ìlú mọ̀ pé mi ò ní tàn wọ́n. Ẹ̀yin tó ń yọ ìdí lẹ́yìn ọmọ wa tẹ́ jẹ́ òṣèré, àánú yín ṣe mí púpọ̀. Nǹkan tó ṣe mí láàánú fún wọn ni pé kí ló dé tó igi ga fíofío tí ò léso? Kí ló ṣe èsúrú tá a ṣiṣẹ́ lórí tá a gbìn ségbè tó ya ìgòdògòdò? Kí láǹfààní ẹ̀yin tẹ́ yẹ kí a máa fi ṣe àwòkọ́ṣe tó jẹ́yìn lẹ́ ń ṣe láàbì? This is very sad gan, very disgusting, very disgusting. Nǹkan yẹ kẹ́ dúró kẹ́ sọkún lé lórí ni. Àwọn tó dẹ̀ wá jẹ́ àgbà òṣèré, ẹ̀rù wọn ń bà wọ́n láti sọ̀rọ̀. Àwọn ẹlòmíì ń ṣeré, wọ́n ń ṣe fíìmù back to back. Tó bá dẹ̀ ti lọ sọ̀rọ̀ sí wọn pé má ṣe báyìí, kò ní kí ẹ mọ́. Mo máa ń lọ, wọ́n máa ń pè mí síbi marriage tí màá lọ ṣe MC. Tí n bá débẹ̀ gan tó ń ṣe nǹkan yẹn fún ara ẹ̀, mo tún máa attack ẹ̀. Nígbà tí ẹ pè mí wá ṣe MC níbi ìgbéyàwó, bàbá ló pè mí bí wá ṣe MC. Mo tún máa pe bàbá yẹn sẹ́yìn pé ẹ wo aṣọ tí ọmọ yìí wọ̀. Ọmọ tó fẹ́ ṣe ìgbéyàwó tó ṣí gbogbo àyà ẹ̀ sí. MC tó lè ṣe orúkọ tẹ sọ ìwọ́pọ̀. Kò wọ́pọ̀ torí mo ní pè mọ́ lọ́la. Ọlọ́run sọ ìpé gbogbo ọlọ́run ṣe MC. Ẹni tó máa pàtẹ́wọ́ fún wọn tẹ́ máa rí òbí wọn. Mo ti rí pásítọ̀ kan rí nígbà tó ń bọ̀ nílé ìjọsìn láti wá, ó kàn wo ìyàwó yẹn báyìí, ó dẹ̀ ní kán stop orin, ó bá pe àwọn parents pé òun ò ní ṣe bẹ́ẹ̀ ni ó ní àfitọ́ ọmọ yẹn bá lọ change, wọ́n dẹ̀ lọ change. Báwo la ṣe máa jẹ́ kí àwọn ọmọ wọ̀nyí kí wọ́n mọ̀ pé tí wọ́n ń ṣe ò dáa? Ẹ̀yin ará ìlú yìí lẹ̀ ń kọ̀ sí eléyìí tó pọ̀ jù. Nígbà tẹ́ bá rí artist tó ṣí àyà ẹ̀ sí, tó lọ bí patí tó ń ṣe báyìí, tẹ́ wá bẹ̀ sí ní èlé ẹ̀, ẹ̀ ń pọ̀ lẹ́yìn ẹ̀ tẹ́ ń sọ pé fine girl, beautiful girl, kinní kan, ó máa rò pé ẹ mọ̀ pé wèrè ń gbà míì. Tó bá sọ fún wèrè ń gbà míì, ó ṣeé ṣe kó jẹ́ olúwa ọba ló rán ẹ̀ sí. Pé wo aṣọ ẹ̀, ìhòòhò ló wà, àkísà ló wọ, ó lè sí ẹ̀. Ó kàn wò pé kí ló ń wọ yìí? Mo ti ṣe bẹ́ẹ̀ rí. Mo wà nínú mọ́tò, mo rí ọmọ yẹn tó ń bọ̀. Sísí, ó tẹ̀ wọ aṣọ yẹn ìlàjì ara ẹ̀ ń ta. Mo kàn park ni. Mo ní wá fine girl. Torí tí mi ò bá pè ní fine girl, kò ní dáhùn. Mo ní fine girl, ó bá súnmọ́ ọ̀dọ̀ mi. Bóyá ni tó bá fẹ́ tò sí mi, jọ wo aṣọ tó wọ̀. Ó wá wo ara ẹ̀ báyìí. Aṣọ yìí ò dáa. Mo ní mọ́mì ẹ wà. Ó ní mọ́mì òun ò sí l'Ákúrẹ́. No wonder. Sórí gbogbo àwọn tẹ́jọ ń gbé yẹn, ìkà ni wọn ò fẹ́ràn ẹ o, wọ́n lè pa ẹ o. Mo ní tàbí wọ́n sọ fún ẹ, ó ní kò sẹ́ni tó sọ fún un, aṣọ yóò dáa, mo fọ́ náà bá bẹ̀ẹ́, má wọ irú ẹ̀ mọ́. Àwọn tó ṣé wọn kì í wù ẹ̀ ń bó ṣe ń bọ̀ yẹn, ó ní bẹ́ẹ̀ ni ó ní wọ́n ń wò ó. Ìjẹ́ nìkan kan sọ̀rọ̀, mo ní torí pé wọn ò fẹ́ràn ẹ. Mo wá pa òwe kan fún lọ́jọ́ yẹn, ó dẹ̀ ṣorí báyìí, ó tọ̀ràn padà sílé o. Mo ní ẹ̀fọn, ṣó mọ ẹ̀fọn tó máa ń jẹ èèyàn lára. Mo lọ́jọ́ kan ń ti ìgboro bọ̀, ó wá bá mọ́mì ẹ̀. Ó ní mọ́mì ó lóun máa gba yìí lénìí kẹ́ ẹ̀. Ó ní ṣe làwọn èèyàn ń pàtẹ́wọ́ fóun, ó níbi tó ń dé wọ́n pàtẹ́wọ́ fún mọ́mì ẹni má lọ bẹ̀ mọ́ o. Kí ló dé? Ó ní wọ́n fẹ́ pa ẹ́ nì. Ó kàn escape ni, wọ́n fẹ́ pa ẹ́ nì. Ìyá ẹ̀fọn ló sọ fún ẹ̀fọn bẹ́ẹ̀. Ẹ̀fọn ilé tó gbọ́n tó bá ti ṣe pálẹ̀ ẹ̀kan báyìí tó gbọ́ ó lọ, kò ní padà wá mọ́ torí ọ̀rọ̀ tí ìyá ẹ̀ sọ fún. Ṣùgbọ́n tó bá ti rí, tó bá ti jẹ́ dìsẹ́mẹ̀ ẹ̀fọn ló sì dúró yẹn, èlé ti ikún ni. Torí wọ́n ti sọ fún pé bọ́mọ aráyé bá ti ń pàtẹ́wọ́ fún ẹ̀fọn, ó fẹ́ pa ni. So mo wá sọ fún ọmọ yẹn dẹ̀ tán padà. Ẹ̀yin ará ilé, ẹ sọ fún àwọn ọmọ wọ̀nyẹn, ní tí wọ́n sọ lé ayé dàkúdà o. Wọ́n á fi gba yìí lénìí, ṣùgbọ́n tó bá di lọ́la, àbùkù ni. Èmi rí ẹni tó fẹ́ ṣe ìgbéyàwó rí.
orí ìgbéyàwó yẹn ọ̀sẹ̀ yẹn lọ́kọ yẹn kàn ń ṣeré lórí social media ó kàn bá ìyàwó ẹ̀ nígbà tó tí ó ti tó bíi 6 years interval tí ó ti meet ọkùnrin yẹn ìyẹn kàn rí pé ẹ wo orú tó post ẹ wo orú ẹni tí mo fẹ́ fẹ́ kò ṣe ìgbéyàwó yẹn mọ́ ó fi hàn àwọn bàbá àti ìyá ẹ̀ àwọn yẹn wá ní ṣó tó ń díẹ̀ gbogbo gàlégàlé tó ń ṣe níjọ́ yẹn ẹ wo ọmọbìnrin kan tó lò èèyàn 100 òun fẹ́ bá wọn lájọṣepọ̀ pé kán wá fowó wo ẹ̀yọ́ ọmọ Nàìjíríà ẹ bá lọ wò ó tèmi ń tẹ́ ń fẹ́ nìyẹn káyé aláyé bàjẹ́. ẹ ṣe máa di kíìsì lẹ́nu sọ̀rọ̀ ẹ jẹ́ ká darúgbó wà social media ló ẹ jẹ́ adarúgbó ẹ. ṣé o mọ̀ pé kábíyèsí kan ló dá sí ọ̀rọ̀ yẹn ìgbà kábíyèsí yẹn. tó wá lọ ń bẹ̀bẹ̀ wọ́n tẹ̀lé kíjọba ti lọ gbéńgbà ẹ̀ pé tó wá lọ sọ pé oléré ló ń ṣe. ó ní ṣe lòun àti ṣeré oníta lòun oléré wá yí padà pé ló ń ṣe. tó bá ṣùọ̀ pé nǹkan tó ń ṣe yẹn pé ó wà pa kí ló dé tí ò stand on alẹ́. mo wá bẹ̀ yín kábíyèsí wa and we were talking about ibi tí Nàìjíríà tó ti wọ́ wá ó pọ̀ gan-an àwarawa la cause eléyìí tó pọ̀ jù ṣé kí n bọ́ọ̀sì brain yẹn àbí kí n mold yẹ. ẹ mold yẹ. ẹ má bọ́ọ̀sì. ẹ mold yẹ. ìjọba yìí pé tẹ bá rí wípé àwọn kan ń ṣe àwọn nǹkan ìbílẹ̀ pé kò jẹ mọ́ èèwọ̀ ló kọ̀ sí ẹ̀. láyé àtijọ́ obìnrin ò gbọ́dọ̀ ṣírun lẹ̀ kó gbáwájú ilé ọba. ìwọ tẹ̀ wá tóbìnrin bá ti rin ìhòòhò tó wọ aṣọ ìlàjì ara ìlàjì aṣọ tó ṣàwà half naked ìsáìdà pé wọ́n fẹ́ yọ ọba lórí ìtẹ́ ìsáìdà pé ogun fẹ́ ṣẹlẹ̀ àwọn obìnrin ló máa kọ́kọ́ lead obìnrin ìjà tóbìnrin bá dẹ̀ ti lead bẹ́ẹ̀ yẹn ó léwu obìnrin òun dédé wọrú aṣọ yẹn wọ́n wá máa wọ̀ wọ́n máa lọ sí iwájú sínú ọjà sínú iwájú ààfin ọba mo bẹ̀ ẹ̀yin gbogbo ọba láyé wa ẹ lọ gbé ìgbésẹ̀ lórí ẹ̀ ẹ rí i pé gbogbo nǹkan padà bọ̀ sípò these people they are ready to be the world civilization ènìyàn ní civilization abẹ̀mí education abẹ̀mí ni culture abẹ̀mí ni culture wà lérò lẹ́yìn wọ́n di ọwọ́ ẹ̀ mú wọ́n jẹ́ kó jà civilization dẹ̀ gbé igi ògbó igi ńlá ògbédá ni ó wá fi ń bá culture ó bu ọmọ lórí culture wá ṣubú lulẹ̀ ó wá ń sọ pé ẹgbà mí wọn ò rí èèyàn gbà mo ti fi kọ play kan. ẹ jẹ́ àlọ́ba ẹ̀ torí pé sọ̀rọ̀ prince ó dà pé ẹ̀wẹ̀ wa tẹ́ bá ń wo ìyẹn ti abala ilé ìyẹn tí wọ́n dórí ẹ̀kọ́ ní ẹ̀kọ́ náà fẹ́ fi lé ìkọ́ mo sì mọ̀ gbogbo ẹ̀ náà tẹ́ wà náà kẹ́ máa comment kẹ́ máa drop ẹ̀yìn sí abẹ́ fídíò torí pé èmi fúnra mi mo kọ́ àwọn ẹ̀kọ́ kan náà ìyẹn lórí ìfọ́nrán yìí ẹ jẹ́ ń bè nípa ti ọ̀rọ̀ ti entertainment torí ó pẹ́tẹ́ ti bẹ̀rẹ̀ àdìmọ̀fẹ́ gbé sinimá jáde ọdún wo ni sinimá wo àkọ́kọ́ wọlé ọkọ̀ gbé jáde àti pé ọdún wo ni. sinimá tí mo gbé ṣé ní ti jẹ́ mọ̀ pé kí sinimá ó tó dé television programs pọ̀ lóríṣiríṣi àwọn agbójúlógún àwọn ìwà ìdá gbogbo oríṣiríṣi wọ̀nyẹn láti ṣe lórí television ìkan wà tí mo tiẹ̀ ṣe ń gbà kan tó bá ń wò mí báyìí wọ́n máa rẹ́rìn mo ṣe ọmọ kan tí kì í gbọ́ràn tó ń pè ní ọlá nínú agbójúlógún ni gbogbo àwọn plays wọ̀nyẹn ló dẹ̀ ní tí mo fi ń preach ọmọ yẹn wọ́n fi sílé ẹ̀kọ́ ó ní rárá agbójúlógún pé bàbá ẹ̀ ó tún fẹ́ pa àbúrò ẹ̀ nǹkan tó fẹ́ fi ṣe àbúrò ẹ̀ torí kẹ́nìyàn má bàa bá dúró ẹ̀ wá dà lórí òun fún ara ẹ̀ so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn televisions nígbà tó di tó ní fíìmù mo ṣe mi ìrántí eléyìí tó bẹ̀rẹ̀ mọ́ ṣùgbọ́n mo tún bá àwọn èèyàn kópa irú iṣẹ́ kan wà báyìí tí Òdòdólú ṣe Òdòdólú yẹn wọ́n kọ play yẹn tán wọ́n fẹ́ bàbá Fálétí bàbá Adébáyọ̀ Sàlámì wọ́n ṣàpọ̀ àwọn ló fẹ́ wá bá andrew iṣẹ́ yẹn so wọ́n wá sọ fún ọ̀gá Òdòdólú wọ́n ti mú eléré kan wá láti Ìbàdàn bóun ló máa ṣe páàtì yẹn ìyẹn ni major role wọ́n máa ń pè ní major cast fún iṣẹ́ yẹn wọ́n ti mú ẹnìyẹn wá bí ò ní dá orúkọ ẹ̀ náà so popular kìíní ni o nígbà tó wá dé wọ́n wá ṣẹ̀ṣẹ̀ sọ fún ọ̀gá Òdòdólú pé ẹ̀yin kọ́ lẹ máa play role yẹn o pé ẹni tó máa play rẹ̀ ó ní kí ló dé wọ́n lẹ ti dàgbà ju that role ó lóun lẹ́ni tó lè ṣe wọ́n ní rárá ṣùgbọ́n ti mẹ́nìkan wá ó lóun ò gbà because the man loves as his state ó fẹ́ràn state yẹn ó nígbàgbọ́ wípé tíátà nǹkan tí wọ́n ń pè ní iṣẹ́ ọpọlọ ní entertainment industry yìí ìpínlẹ̀ Ondo ló sodo sí àti Èkìtì àti Iléṣà ṣùgbọ́n nǹkan ara wa kì í jọ wá lójú fóònù tí ìdè ń gbà yẹn ó fúnyàn lówó ọkọ̀ pé kó máa lọ sí Àkúrẹ́
kán lọ pè mí wá ẹni ẹ̀ dẹ̀ dé ẹni ẹ̀ gan ò bá mi ó jíṣẹ́ pé ọ̀gá ní pé kí n máa bọ̀ náà ní Adó mo dẹ̀ gbéra mo dẹ̀ lọ bá wọn bá a ṣe débẹ̀ wọ́n ní àárọ̀ ọjọ́ kejì wọ́n tó máa ṣe audition ẹni tó ń gbé wá yẹn wọ́n gbé script sílẹ̀ wọ́n gbé script yẹn náà fèmí náà pé róòlù yẹn kí kálukú lọ digest ẹ̀ka wákà àwọn bàbá yẹn falẹ̀ tí gbogbo wọn jókòó nígbà tó kan èmi ni mo kọ́kọ́ ṣe audition yẹn mo wá béèrè lọ́wọ́ pé jọ àwọn nǹkan tó wà níbí ṣé èèyàn lè fi ti ara ẹ̀ ó fi kún wọ́n ní nǹkan tí wọ́n fẹ́ nìyẹn pé àwọn gan rí i pé àwọn errors kan wà nínú àwọn òbí kan pa mo bá mú wọn adóyá kí n ka bí báyìí mo dẹ̀ kà nígbà tí mo wá kà á ṣe rí àwọn òwe àti àkànlò èdè tí mo wá fi sí àárín ẹ̀ bàbá Fálétí kò ń sórí báyìí ni wọn ò ṣe audition yẹn fẹ́ nìyẹn mọ́. bí ọdún wo lẹ ń sọ báyìí Ìgbà Oyin lórúkọ sinimá Ìgbà Oyin ìgbà VHS ni ìgbà VHS kò ń ṣe ìgbà CD ṣe wá rí kọ́ má kàn ṣáláì ṣe audition náà ṣe wá pé ẹnìyẹn wọlé wọ́n wá ní kó ka róòlù méjì so eléyìí tèmi kà yẹn wọ́n ní kó kà á owó tẹ́ ẹ béèrè pé ṣé kán fi kún àbí kán má fi kún ó ṣàwò ó sọ bí wọ́n ṣe wọ́n tún wá ṣe òbí ìfún so ọ̀gá mo ti kúrò níbẹ̀ mo wá lọ dúró síta ọ̀gá òdodo olùkọ́ ń sábọ̀ ni ó kàn gbé mi sókè mo ní kí ló dé ọ̀gá ó ní tètè lọ sí Àkúrẹ́ kó lọ múra ọ̀la sí ọ̀túnla la máa bẹ̀rẹ̀ sí róòlù so róòlù ẹ̀ dẹ̀ wà lára àwọn tó ń kọ́ máa ṣe mo ní róòlù mo ṣe bọ́díṣàn láti ṣe ó lé mi ni wọ́n mú ó ní mo ṣe ó bá bẹ̀rẹ̀ sí ń gbàdúrà fún mi ó ní mi ò dojú ti òun ó ní wọ́n sọ fún Ondo State pé good náà ṣe torí gbé ẹnìyẹn. inú ìbàdàn kan nípa ìdárúkọ inú ìbàdàn dùn inú ìbàdàn kan nípa ìdárúkọ ẹnìyẹn. kí n dárúkọ ẹnìyẹn má jẹ́ kí n dá orúkọ ẹ̀ kó má dàbí pé mò ń èèyàn gbọ́dọ̀ máa ṣọ́ra fún àgbékalẹ̀ mi ò tún fẹ́ ní ọ̀tá láàrin mi ò fẹ́ kẹ́nìbọ̀dì rò pé ṣé mo pé ọ̀rọ̀ ló débẹ̀ ń sìn kò ní ìdí pé mò ń sọ kẹ́nì ẹ̀ bá wò mí ń sọ ó máa mọ̀ pé òun ni mi ò dẹ̀ ṣe láti fi sọ pé kò méré ṣe. àkọ́kọ́ náà ló ṣàkíyèsí gbogbo àwọn sinimá tẹ̀mí jáde bẹ́ẹ̀ ni pé wọ́n ń kìlọ̀ ìwà bàjẹ́ ni àwọn sinimá tẹ̀mí ọ̀kẹ́ mi kọ́ yẹ kí n sọ o ẹ̀yin lẹ́kẹ̀ sọ ṣùgbọ́n torí pé mo move pẹ̀lú mi mo mọ ọjọ́ kan ṣoṣo mo mọ ìdààmú awakọ̀. ọjọ́ kan ṣoṣo yẹn ni eléyìí tá a ṣe nígbà tí mo sọ pé a lò gẹ́gẹ́ bí practical kìíní. láti fi ìpìlẹ̀ ìwà bàjẹ́. nílé ẹ̀kọ́ yunifásitì Kẹrẹ́mbà so a ṣe ìyẹn ọjọ́ kan ṣoṣo ó dẹ̀ move ok ẹ wo irú ọjọ́ kan ṣoṣo ń sìn Dejimania ń ta fíìmù ńgbà yẹn mo wá lọ sọ fún Dejimania pé iṣẹ́ wa yẹn ti jáde o so ìwọ ni mo dẹ̀ fẹ́ kó ta àti parí ẹ̀ ó wá ní ó lọ àfi tóun bá fún ẹnìkan ní ó ṣàpẹ́pẹ́pẹ́ kò tiẹ̀ dáhùn kí ni máa ṣe mo kàn pé ẹnìkan ni pé ẹgbẹ́ owó lẹ̀ wọ́n bá mú owó sílẹ̀ àbá print ẹ̀ bọ́n ṣe tẹ́wọ́ gbà nìyẹn wọ́n ra ṣùgbọ́n gbogbo owó tí wọ́n rà yẹn báwo ni ó ṣe máa yọ nǹkan tó aná sí gan tá a fi produce kò yọ ṣùgbọ́n mi ò má ìdí ẹ̀ tó fà á mi ò ìbáwọn mákẹ́tà yẹn ni àwọn kọ́nù àwọn nu ọlọ́run nù apẹ́kótó ṣe rí ọlọ́run máa ń ṣe ìdájọ́ kan ó kàn máa ń pẹ́ lójú àwa yìí nígbà tá à ń sọ̀rọ̀ lọ àrí pé iná ṣẹ́jú àbí ló fi yẹ kéèyàn máa ní alternative second option ẹni pé sólà ń sìn ó ń ṣiṣẹ́ nígbèsè ayé ọmọ ẹ̀dá tó ń bá múná lọ ẹ̀ tún máa bẹ̀rẹ̀ sí lo sólà wo irú ilé ìta tó ń tọ̀ ń sìn ó jẹ́ kí so ibi tí mo bọ́rọ̀ dé lẹ́ǹkan àwọn fíìmù tá à ń ṣe tààrò ìmí ìwú àtẹ̀lé ṣe tẹ́ bá rò pé máa gbówó wá tí ò ní mú owó wá ṣùgbọ́n má lóso lórí ẹ̀ lẹ́yìn àṣẹ ìdààmú awakọ̀ kí ni ìdààmú awakọ̀ yẹn dá lé lórí àwọn nǹkan tó jẹ́ wípé ó ń dààmú àwọn èèyàn tó jẹ́ awakọ̀ a máa ń shift blame mo wá analyze ẹ̀ nínú fíìmù yẹn pé kò sẹ́ni tá a lè bínú sí awakọ̀ a lè bínú sí ọlọ́pàá gbogbo nǹkan ti dàrú ẹnìkan ò rẹ́ nìkan bínú sí mọ́ níta gbé jáde nínú àwọn sọ pé ọlọ́pàá ò dáa ṣé gbogbo ọlọ́pàá ni ò dáa àwọn sọ pé dráìvà ò dáa ṣé gbogbo dráìvà ni ò dáa bó ṣe wà táwọn olùkọ́ gan ta rí èṣù nínú wọn náà la ṣe rí àwọn ìránṣẹ́ èṣù nínú àwọn pastors so nǹkan tá a gbé jáde nìyẹn pé bá a ṣe rẹ́ni tí ò dáa nínú ìgbìmọ̀ kan la ṣe rí àwọn tó dáa out of 12 disciples láti rí Júdásì àbí bẹ́ẹ̀ kọ́ so n ta gbé jáde eléyìí tó wá ẹ̀ mo ṣe ní pé téèyàn bá ṣe nǹkan kó máa lárò jinlẹ̀ fọkàn sí wípé ó ṣeé ṣe kówó má jáde
lórí ẹ̀ má ṣe ju agbára ẹ lọ débi pé o máa fi jẹ gbèsè. Nígbà tí mo parí ìdààmú awakọ̀ yẹn, ìkan lára àwọn secretary tó wà ń bẹ̀ ńgbà yẹn àsìkò ìjọba mímí kò ní ó wá rí iṣẹ́ pé èyí adúrú iṣẹ́ èmi ni wọ́n dẹ̀ wá pè lọ́jọ́ tí wọ́n ń ṣí ọ́fíìsì wọn. Ayayayaya mo sọ déédéé ọ̀rọ̀ lọ́jọ́ yẹn, inú ìjọba dùn sí wọn pé àwọn awakọ̀ a rò pé wọ́n máa fowó wọn mu ọtí ló kọ́ àdúrú ọ́fíìsì yìí. Ó tún fẹ́ kẹ́yìn èèyàn kẹ́ tún fi eléyìí kọ́gbọ́n. In your association, what have you been doing? Láti rí i pé owó tẹ̀ ń rí lẹ́gbẹ́ yín yẹn pé ẹ fi ṣe nǹkan dáadáa. Ẹ̀skísà tẹ bá rò pé èrò ẹgbẹ́ làgbà ẹgbẹ́ mú yí jẹun tẹ fowó jẹun tán, by the time tẹ bá ti kúrò lórí àlééfà ṣe ráwọn tí torí ẹ̀yin nìkan kọ́ lẹ́nu owó yẹn, àwọn tó bá yín fi mu bíà ló máa bú yín wípé during your tenure ní ọ́fíìsì wọn lọ tí lòun múra yìí o kàn bówó ẹgbẹ́ jẹ́ ni. So ṣùgbọ́n tó bá fowó yẹn ṣe nǹkan dáadáa wọ́n bínú sí ẹ o torí pé òkòwò yẹn fún wọn kẹ́ lọ fi mu ọtí wọ́n bínú bọ̀ má wọ́ọ̀rì wọ́n kàn máa pẹ́ẹ̀tì wọn. Nǹkan tó bá ti ṣe é lẹ̀ ńgbà yẹn náà máa fi rántí ẹ̀. Ókè ọ́fíìsì yẹn wà ń bẹ̀ báyìí ọ́fíìsì àwọn awakọ̀. So nígbà tí mo débẹ̀ mo sọ̀rọ̀ oríṣiríṣi inú gómìnà dùn. Mo ní iṣẹ́ tí wọ́n ṣe ló wú mi lórí tó jẹ́ kí n lọ produce fíìmù yìí ìdààmú awakọ̀ mo lóun lélẹ́yìí o. Gómìnà kan ṣorí báyìí ó ní donation tó fún mi ní ọjọ́ yẹn. Ìyẹn gómìnà kan náà. Lẹ́yìn ìgbà tá a kúrò ń bẹ̀ ló kọ̀ rán ẹnìkan pé kò ṣe pàtẹ́ iṣẹ́ iná ẹ̀ fún mákẹ́tà ọ̀kan ni tó dà pé ẹ mẹ́nu bá wọn. Ìyẹn mo fún mákẹ́tà kan wọ́n pe máa yẹn ní super iṣẹ́ rí ẹ má jẹ́ kí n dá owó kọ ṣùgbọ́n wọ́n kàn ṣe bálabàla mi ò dẹ̀ wọ́rì torí pé mi ò jẹ gbèsè lórí ẹ̀. So ẹni tó bá ti ń ṣe fíìmù ẹ bá gbọ́ pé àwọn eléré kan sọ fún yín pé wọ́n ti pa 1 billion wọ́n ti wá pa 1 billion 1 billion tí wọ́n pa yẹn ǹjẹ́ mọ ibi tí wọ́n ti rí ìyá owó tí wọ́n fi yà ǹjẹ́ mọ iye tí wọ́n fi ṣe advertisement wọ́n wọ t-shirt lọ sí sinimá tí wọ́n ti ń show ẹ̀ ṣe mọ iye tí wọ́n ra àwọn t-shirt tó àwọn boys tó bá wọn ṣiṣẹ́ ṣùgbọ́n 1 billion tí wọ́n pa lẹ́yìn kò ń gbọ́ ìyẹn ló wá máa bẹ́ẹ̀sì àwọn ẹlòmíì èmi náà fẹ́ ṣe tíátà kí n lè máa pa 1 billion máa bọ̀ wá ṣe tíátà kó pa 1 billion. torí pé ìtọ́jú ẹni tó pa 1 billion yẹn ti rí ṣojú tiẹ̀ ti rí. mo rí pé à ń sọ̀rọ̀ sinimá lọ́wọ́ lẹ́yìn ọjọ́ mẹ́ta àrí pé láàrin àwọn òṣèré tó ń ṣe tíátà pàápàá jùlọ láàrin ìyẹn Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Baham wọ́n kíra wọn kíra ó di pé gbọ́mi sí omi ò tó ó wá ń ṣẹlẹ̀ lórí ẹ̀rọ káyélujára ìjẹ́ ó yẹ kó rí bẹ́ẹ̀ nítorí pé wọ́n jẹ́ òṣìṣẹ́ kan papọ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣe rí àwọn ladies wa wọ̀nyẹn wọ́n ní wàhálà gan-an o. Ẹ ṣe everybody ló fẹ́ kí iyọ̀ ó dùn ọbẹ̀ tòun. One ṣe rí ẹni tí wọ́n ń kí tó ṣojú báyìí tí ò dá ẹni tó ń kí lóhùn ó ṣeé ṣe kó má mọ̀. Torí ó ti ṣẹlẹ̀ sẹ́mi rí. Délé Abíọ́dún sọ ọ̀rọ̀ kan ó ní ewúrẹ́ jẹun kò kéwé àgùntàn jẹun kò kéwé ìyá ńlá ń jagbálẹ̀ ọjà ó wá sórí bẹ́ẹ̀ onítara ni mo rò débẹ̀. Mo máa ń fi ọ̀rọ̀ ru ara mi. Pé tó bá ṣẹ̀yìn ni. Pé irú nǹkan bẹ́ẹ̀ ó ti kan bẹ́ẹ̀ náà ti lè ṣẹlẹ̀ sẹ́mi rí. Wọ́n ti rọ́jọ́ tí ẹnìkan sọ fún ẹnìkan lé òòrí tó mogún mò ń kí kò tiẹ̀ dá mi lóhùn èmi mò ń ṣe MC. Ẹ̀bọ̀dé lè hàn sí gbangba rí. Mo ló ṣojú báyìí ẹ̀yin lè rí. Ṣé bó rántí nǹkan tó ṣẹlẹ̀ náà sí lẹ́kìtì kí lorúkọ ẹ̀ ọmọ Dagboru yìí tí wọ́n ní ó ń fẹ́ obìnrin kan tí wọ́n lọ gbé kámẹ́rà iṣẹ́ mọ̀ kámẹ́rà máa ń ṣe máa lọbẹ̀ tó jẹ́ pẹ́ńtẹ́ ń fúnra sí gbọ̀nẹ̀ lọ ń gbé kámẹ́rà sí ojú Ọdúnládé ṣe bẹ́ẹ̀ rántí gbogbo tó ṣẹlẹ̀ wáyé tí ìyẹn tún lọ rẹpẹtẹ ó ṣeé ṣe bí ọmọ yẹn ṣe concentrate ṣe get bẹ́ẹ̀ yẹn kó má tiẹ̀ mọ̀ bóyá ẹnìkan wà lẹ́gbẹ̀ẹ́ o tó bá dẹ̀ jẹ́ wípé ó mọ̀ má dáhùn I love her for that ó jẹ́ ẹni tí ò kì í tọ̀yàn irú ẹ̀dá bẹ́ẹ̀ ni Òṣùpá Saheed kò kì í tọ̀yàn tí ò bá ti fẹ́ràn tí inú ẹ̀ ò dùn sí ẹ tó bá ti wá kí bẹ́ẹ̀ náà ni Tómogún tó bá ti ṣe nǹkan tí ò dáa tó bá pàdé Tómogún tó bá dọ̀jí nǹkan yẹn tó bá di ọ̀la tó bá fẹ́ á tún repeat ọ̀rọ̀ yẹn pé gbọ́ ó mọ̀ pé ó ṣe nǹkan báyìí ó dìgbà tó bá sọ pé ẹ má bínú ọ̀rọ̀ nǹkan kan báyìí àyẹ̀dẹ̀ kúrò lórí ẹ̀ so bóyá tó bá jẹ́ pé Fúnkẹ́ mọ̀ ó láti jẹ́ wípé ó ń fi ìhónú ẹ̀ hàn what about tó yí tí ọmọ yẹn bá kí tó dẹ̀ gbà mọ́ ẹ kú ọjọ́ mẹ́ta ẹ kú gbogbo ẹ̀ ṣùgbọ́n tó yẹ pé kò dénú ìyẹn tún kọ́ ó ní mo fi ń sọ pé ẹ̀yin tẹ̀ ń comment ẹ̀yin commentators yẹn wàhálà yìí pọ̀ wàhálà yìí ti pọ̀ jù
àtẹ̀yìn tẹ̀ ń béèrè ọ̀rọ̀ òkè ó dẹ̀ tún ti wá béèrè báyìí náà mi kí ló wá fẹ́ kéde sọ ẹja tó sọ nǹkan tó tún against ẹ̀ báyìí ẹ̀ tún lọ gbé ẹja tó wà lóbo mi ẹja láwọn ọmọ kọ̀ọ̀kan tẹ́ pọ́n ṣe bílẹ̀ tí wọ́n ti dìde lábẹ́ yín. wọ́n pọ̀ wọ́n dáa wọ́n dẹ̀ good inú mi dẹ̀ ń dùn mo dẹ̀ ń gbàdúrà fún wọn ṣùgbọ́n màá dárúkọ àwọn méjì kan torí ṣe rí àwọn ọ̀gá mi tí wọ́n máa ń sọ pé káwọn ọmọ mú wá mi ò kì í láìkẹ́ ṣùgbọ́n létà ni mo wá rí pé ọ̀gá mi ó ti rí pé àwọn ọmọ wọ̀nyẹn ọ̀pọ̀lọpọ̀ wọn lè ya àfibí ṣolóore àwọn ọmọ tó ẹ bá ka bíbélì ẹ rí pé àwọn ọmọ kan wà tí àwọn ẹnìkan wà tí wọ́n ṣèwòsàn fún mélòó ló padà wá dúpẹ́ nínú mélòó ẹ jẹ́ ọmọkùnrin kan bẹ tí wọ́n ń pè ní Níyì Adébáyọ̀ bàbá Ṣúkùdì ọ̀dọ̀ mi ló ti kọ́ṣẹ́ iṣẹ́ tíátà ó dẹ̀ ní ẹ̀bùn yẹn kò dẹ̀ fi pamọ́ ó dẹ̀ appreciate ẹ̀pẹ́ ẹni tó ń mu omi ọgbọ́n omi ìmọ̀ lọ́dọ̀ ẹ̀ lélẹ́yìí ó dẹ̀ ń fún mi ní ọ̀nà yẹn ó dẹ̀ máa rí ṣe nídìí iṣẹ́ ọkàn mi náà máa gbàdúrà fún ọjọ́ kan wà tó ṣe kinní kan ó lóun fẹ́ celebrate àwa kan ó pàtàkì mi ní ọjọ́ yẹn and I'm happy ó ṣeé ṣe kí n ṣe donation but donation tí mo ṣe níbi program yẹn ló matter bí kò ṣe ọ̀nà tó ẹyọ wọ́n ń pè kan ní El Shaddai ìyẹn ń tiẹ̀ gbogbo bí tó bá tiẹ̀ ti dé ló ti ń sọ tó mogun ló kọ́kọ́ mú òun wọ rédíò mo dẹ̀ wá ń bẹ̀ wá tá a bá ti ní opportunity kan ẹ jẹ́ ká lò ó kí ẹ̀bùn oríṣiríṣi kó tún look at bàbá Ṣúkùdì ṣe rí kọ́mẹ́dì tó ń ṣe nìkan ó kò yẹ pé Ondo State lórí bẹ́ẹ̀ ó tó nǹkan tó ń fún ní millions of naira yes mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nígbà tó dẹ̀ wà ní ọ̀dọ̀ mi tàjọ ń jáde tí bá gbé briefcase dání báyìí tí ò tẹ̀ sí nǹkan kan a máa yan five tẹ̀lé mi tó náà máa package ara ẹ̀ so tinú wa máa dùn a ní ọ̀gá òun lélẹ́yìí ọjọ́ kan ó sẹ́ǹdì fọ́tò kan sí mi ẹ̀rú bà mí níbi Adégbémilé yẹn mò ń lọ wájú òun bọ̀ lẹ́yìn ó gbé briefcase dání bó ló ti rí fọ́tò yìí ó nínú òun dùn nítorí bí o ṣe àwọn ọmọ tó kọ́ṣẹ́ lọ́dọ̀ mi bí ọmọ mo máa ń ṣe wọ́n bí ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni ọmọ kan wà rí Oǹdó ló ti wá nígbà tó máa wá orí bẹ́ẹ̀dì mi ló ń sùn tí bá travel báwo ló máa wà nílé throughout wọ́n pọ̀ ńgbà yẹn then El Shaddai tó bá wà Adénúgà ayayaya tó bá bó ṣe ga tó yẹ báyìí tó bá rí mi bó ṣe ga tó yẹ ló ṣe máa dọ̀bálẹ̀ èló náà ni gbogbo ọdún tí máa gbà lọ́wọ́ wọn tí bá tẹ̀ máa jù wọn ṣùgbọ́n wọ́n fún mi ní ọ̀nà yẹn pé ẹni tá a mu omi ọgbọ́n lọ́dọ̀ ẹ̀ lélẹ́yìí bàbá kan wà tí wọ́n ń pè ní Òṣùpá láyé wọ́n mọ̀ pé nǹkan tí kálukú bá ṣe náà ló máa gba ẹ̀san ẹ̀ bàbá yẹn kì í ṣe pé òun ló kọ́ mi ní ewì ṣùgbọ́n nígbà tí mo rí kékeré báyìí ni bàbá yẹn ti mú mi bọ̀ ó fẹ́ràn mi gan ọjọ́ kan ó dé ó kàn wá sínú ó kàn ló wá ilé tó mo gún kiri èmi kékeré ni mo gba àlejò àwọn àgbàlagbà yìí bàbá yẹn ò fi mí lẹ̀ o inú mi dẹ̀ ń dùn sí wọn wọ́n dẹ̀ ń gúrò sí ṣebí àwọn ò mọ̀ pé mo máa dà báyìí náà nígbà yẹn àdẹ̀tí ìdá nǹkan kan náà Ọlọ́run má jà á dàdàkúdà. ẹ jáwọ́ ẹ lákòótán torí pápá ká máa bẹ̀ lọ́wọ́ pé kẹ̀kọ́ tẹ sọ̀rọ̀ ìmọ̀ àbí ọgbọ́n fáwọn èèyàn ọgbọ́n àwọn tẹ́tí sọ látàárọ̀ mo nígbà pàwọn èèyàn ti kọ́gbọ́n nú ẹ̀ ṣùgbọ́n a gbọ́ pé láwọn bí ọdún mélòó kan sẹ́yìn nípa ti agbo òṣèré pé àwọn èèyàn máa ń fi nǹkan tó ní ṣe pẹ̀lú oògùn lóra wọn ṣé lóòótọ́ ni. èmi ò gbàgbọ́ lórí ẹ̀ torí nígbà míì ẹlòmíì wà tó jẹ́ pé ní tó ti ṣe ó ti ṣe wá ó kàn wá rìn sí àsìkò ìyẹn abala àkọ́kọ́ abala kejì ṣe rí ẹni tó bá ti wá sí agbo òṣèré tó wá ń sọ̀rọ̀ pé à ń yalé kiri kì í ṣe léré ó yàbá olóògùn ló ń fúnra ẹ̀ ìkà ni ó kàn yà síbẹ̀ ni ó wà ó wọ́n máa ń ṣe é ṣùgbọ́n ẹ má kàǹtà àwọn yẹn sí eré irú wọn kẹ̀dẹ̀rẹ́ at the end of the day ẹ̀rí tí wọ́n máa ń dà irú èmi báyẹn lòmí ro má kàn ní tó mo gbó ṣe kinní kan o mi ò tí ṣẹ́gbọ̀n yìí pé àwọn èèyàn máa ń mú orúkọ wọ́n máa ní girlfriend méjì àbí mẹ́ta wọ́n máa wò nígbà tó ń bá wà ní kékeré pé èwo ló dáa jù èwo ni kí n fẹ́ mi ò tí ì ṣe rí mi ò tẹ̀ tí ì kọ orúkọ èèyàn pé ẹ gbà o ẹ bá mi pray sí àti pray ti dáadáa àti èyí tí ò dáa mi ò láì kí n kọ́ mú orúkọ èèyàn lọ́bì kan àìdàgbé ò pè rí ẹ̀ tẹ́nìkan bá nípa ẹni tó ń pè rí òun kò fi bóyá dáadáa tàbí burúkú sí ó ló ń pè rí òun ni wọ́n ní ti fàṣẹ tó bára ṣẹ owó ìkànnì o òun ni màá fi kásẹ̀ ọ̀rọ̀ yìí ńlẹ̀ kí ni Ifá sọ pé babaláwo yẹn ló máa ní àlejò méjì ó tún kó Ifá yẹn sọ́lẹ̀ ọ̀bàrà ló tún yọ ọ̀bàrà yẹn wá ní mẹ́ta lálejò tó ń bọ̀
ṣé nǹkan ti takora àwọn méjèèjì dẹ̀ ni àti Ifá àtọ̀bàrà wọ́n jọ ń rí nǹkan fún àwọ̀ yẹn ni àwọ̀ yẹn wá ní pé eléyìí lòun fi máa mọ ẹni tó tẹ̀ ríran jù nú ẹ̀yìn méjèèjì nígbà tó di àárọ̀ ọjọ́ kejì yẹn wò báyìí àlejò yẹn kàn ń bọ̀ pẹ̀lú ewúrẹ́ àlejò yẹn bó ṣe ń bọ̀ pẹ̀lú ewúrẹ́ that is àlejò fún ara ẹ̀ 1 ewúrẹ́ 2 Ifá lòun ti win Ifá lòun ti win ó wá kọjá lọ́bẹ̀ ó tún kó Ifá ẹ̀ ṣánlẹ̀ bó ṣe rí wọn lọ́ọ̀kan tí wọ́n ń bọ̀ ó sáré tún yẹ Ifá ìwò Ifá ní èbó òun sọ bẹ́ẹ̀ àlejò méjì ló ń bọ̀ ó tún wo ọ̀bàrà tún ní 3 ni ó ní wọ ọ̀bàrà yìí kí ló ń ṣe ẹ́ ó tẹ́tán báyìí ó ṣe pàpà tó ń dúró lórí pé 3 ebi méjì ni nígbà tó kù díẹ̀ tí àlejò yẹn máa wọlé ewúrẹ́ yẹn kàn bí ọmọ. ẹ̀rípa méjèèjì ló ṣẹ́ lóòótọ́. òun ni àwọn àgbà fi ń sọ pé ti fàṣẹ ọ̀bàrà sì ṣẹ. irú àwọn tó ń sọ pé àwọn kan ń ṣoògùn yẹn wọ́n lè sọ ṣùgbọ́n òní mo wá sọ àwọn tó bá ti ń dán irú ẹ̀ wò wọ́n yìí ṣe ẹni tí Ọlọ́run ọba fi iṣẹ́ yẹn rán látọ̀run ní Júdà ni wọ́n. ẹ̀sìn wo lẹ̀yin nígbàgbọ́ náà jùlọ. ṣé mi bẹ́ẹ̀ni. Christian ni Christianity káàbù ní torí Christianity yẹn ó máa ní direct contract pẹ̀lú Olódùmarè kò sí intermediary báwo ni ò ṣe sí intermediary àwọn kan máa wò báyìí tí wọ́n ṣe ń gbọ́ mi wípé intermediary wà náà wọ́n ní ṣèbí intermediary làwọn pastors ta lọ ìwọ ló kù ẹ́ tó lọ bá pastor yẹn is supposed to be co-worshipper with you pé ẹjọ́ ń sin Ọlọ́run ni kì í ṣòun wá ní àrò gidigba gan tó máa kó fún so we were reason yẹn then àmọ́ bá a ṣe máa contact ẹ̀sìn ìbílẹ̀ dáa torí ó mú àwọn kọ́ṣọ̀ jáde ó dẹ̀ ń jẹ́ káwọn èèyàn níbẹ̀rù ẹ wo irú àwọn tó ń ṣòṣèlú ń sìn tó bá jẹ́ sí ìbílẹ̀ lẹ́tẹ̀ ní kẹ́nìkan lọ fún Ṣàngó búra wọn ò bí dáa Ṣàngó máa ń hàt fàyà kò sí ṣùgbọ́n Olúwa ọba máa ń ní sùúrù so ẹ̀sìn ìbílẹ̀ dáa láwọn ibì kan ẹ wo gbogbo àwọn nǹkan tí àwọn èèyàn tọrọ ẹ̀sìn ìbílẹ̀ yẹn kàn fi máa tún táwọn èèyàn fi máa ń wò bákan ni pé ókè gbogbo power tó wà lẹ́sìn ìbílẹ̀ yẹn àwọn boys kan wà ń sìn wọ́n máa sọ pé báyìí wọ́n lójú títì wọ́n gan pàgàgàgàgà àwọn tó ń pera wọn ní àrá ìsà kìnìkan ẹ ṣàrá ìsà ẹ̀rọ ọmọ Fúlàní tẹ́rẹ̀ tó ń bọ̀ ẹ sáwọ́ gbó ẹ̀rù ń bà yín kírẹ́tẹ̀ ẹ̀rù lè kojú wọn àwọn nǹkan tó ń fi lè mọ̀ yín nìyẹn I used to say it in my program pé some young boys tó máa ń ṣe carnival ládùúgbò wọ́n á gba owó lọ́tún lọ́sì lásìkò ọdún ẹ̀fọ́wọ́ yẹn mú bíà bíríìjì àdúgbò yín bàjẹ́ you are waiting for Tinubu to come and do it ọ̀pọ̀ iná yín owó you are waiting for president láti wá ṣe ẹ̀yin náà ò ṣe gbé ìgbésẹ̀ pẹ̀lú owó tẹ́ ẹ gbà lọ́wọ́ ará ìlú kò sẹ́ni tí sẹ́ǹsì ẹ̀ kó pọ̀ ó wà ó bọ̀ kó pọ̀ tọpọlọ máa ń lọ bẹ̀ pé n ta ṣe yìí ẹ jẹ́ káwa náà ká contribute ká ṣe ìrànlọ́wọ́ fún agbègbè wa ẹ wo irú ayé àtijọ́ ní ìsìn tí wọ́n ṣe ń pọn omi tí ò sómi ẹ̀rọ àwọn ẹgbẹ́ ilẹ̀kùrẹ̀ ẹgbẹ́ kinní kan ẹgbẹ́ àárín ẹgbẹ́ òrìgbò kálukú ló ti ní duties tó ń ṣe láyé bá wọn. bẹ́ẹ̀ ni ìyàwó age group ló jẹ́ àwọn ẹgbẹ́ wọn age group wọn yẹn gbogbo wọn ti wà age group yẹn ni wọ́n sì wà ṣùgbọ́n carnival olè ọtí mímu lẹ̀ ń ṣe é kiri gbogbo nǹkan wọ̀nyí la gbọ́dọ̀ fi kọ́gbọ́n iṣẹ́ àwa eléré dẹ̀ ni láti put wọn through ìjáwá gan rẹ́dì. nínú sinimá àbí orin àbí ewì báńkì àbí sọ̀rọ̀sọ̀rọ̀ wa sọ̀rọ̀sọ̀rọ̀ tó wà lóde ń sìn ká polówó ni ká parọ́ ọ̀túnmọ́tòsí àní rí nǹkan kan pàtó ta fẹ́ fi advice ará ìlú pé báyìí ni wọ́n ṣe ń ṣe o wọ́n ń ṣe bẹ́ẹ̀ yẹn o so gbogbo ẹ̀ la ní láti kọ́ ara wa iṣẹ́ wa entertainment is not just to entertain you entertain and educate with your entertainment. You use your entertainment to educate people. Kó wọnú ara ni to keep people informed. Inform people what they nǹkan tí wọ́n mọ̀ ìgbà òun la fi ń lò who is Ṣàngó who is Ìyálóde Ìbàdàn who is Yèyé Ìrúkúrú story kan nìyẹn who is Agolomọlódò wọ́n pọ̀ ìtàn pọ̀ gan Oǹdó àti Èkìtì wọ́n ní ìyáláyà ìtàn tó lè kọ́yàn lọ́gbọ́n. I want to use this medium to advise ẹ̀yin senators senator tó bá wà lórí oyè tí ò bá gbérù nǹkan bẹ́ẹ̀ yẹn jáde lásìkò tiẹ̀ tó bá dẹ̀ lè ṣe wọn ò ní gbàgbé ẹ̀. Wọ́n ní àsìkò ìgbà tó ṣe senator ó gbé owó jáde
owó tí àwọn wọ̀nyẹn ń ná kò kéré tá a máa ń bú wọ́n máa bú sínétọ̀ máa bú gbogbo ẹ̀ torí ẹlòmíì torí pé kò jẹ́ ń bẹ̀ ló ṣe ń bú ẹ̀yin sínétọ̀ náà kò sí tẹ́ bá ti nígbà tẹ́ bá fowó ìtàn ìlú yín tó ti jẹ́ra táwọn èèyàn mọ̀ ẹ jẹ́ káwa researchers ká bá yín ká gbé jáde ká bá yín control ẹ̀ ká bá yín pe àwọn ọmọ yín kọ́ wá fi àti fíìmù jáde àṣekọ níjọ́sí báyìí òṣùpá tàdó làwà ìṣàfihàn tán bá sọ pé ta ni ìṣàfihàn ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ tó dẹ̀jọ́ máa Àkúrẹ́ ń bì tí wọ́n bá sọ pé àwùlẹ̀ kí ni ìtumọ̀ àwùlẹ̀ àdúgbò kan bẹ tí wọ́n ń pè láwùlẹ̀ l'Ákúrẹ́ bàbá aláwo ilẹ̀ ibẹ̀ ni àwùlẹ̀ ti jáde bàbá yẹn omi tó wà nínú àwo yẹn máa ń bù tí àìsàn yíkìyíkì àbí nǹkankan wọ́n bu omi yẹn wọ́n fi wúre wọ́n fọ ọmọ yẹn dànù àwọn gbé ọmọ yẹn lọ sọ́dọ̀ bàbá aláwo ilẹ̀ òun ló di àwùlẹ̀ gbogbo nǹkan wọn yẹn ibì kan wà tí wọ́n ń pè ní Ìpogun kí ni beginning of kí ni ó bá Ìpogun wá àdá tí wọ́n fi parí ogun àdápogun àdá wọ́n fi parí ogun ìjà tó ti ń ṣẹlẹ̀ ìgbà tí wọ́n rí àdá lọ́wọ́ ẹni tó wáyé òrùlẹ̀ ìjà sọ̀rọ̀ lọ́balọ́ba mọ́ ẹni láàfin jẹ ọba gbogbo ìjà tó ti ń wáyé lórí ó kọ àdá tó mú dání wáyé ní àròkù tí wọ́n pa fún ìyẹn tó ń kọ́ gbogbo nǹkan wọ̀nyẹn ló yẹ ká jẹ́ káwọn ọmọ ó kẹ́ ẹ wo àràkálẹ̀ ọba tó jẹ ní àràkálẹ̀ ó ti jẹ ní ìlú ibòmíì rí òkè nígbà tó dé tí wọ́n tún lọ sọ fún ẹ̀ tó jọba ń bè kan tí wọ́n tún lọ pé padà wá wípé máa bọ̀ bàbá ẹ̀ tún ti kásẹ̀ ńlẹ̀ ìwọ ló ń fẹ́ kó jọba oníbàwò lọ̀rọ̀ mi ṣe wá ràn kálẹ̀ báyìí ṣé mi ní gbogbo èmi ni wọ́n ń pè lọ́tún tí wọ́n ń pè lọ́sì ọ̀rọ̀ mi wá ràn kálẹ̀ ọ̀rọ̀ ràn kálẹ̀ òní àràkálẹ̀ so many stories like that ló yẹ kí àwọn big man wa kó máa gbé jáde kò ní jẹ́ kí ìtàn yẹn ò ní parun ṣùgbọ́n irọ́ o dípò ìyẹn sinimá tá a máa ti máa wo ọmú obìnrin tá a ti máa wo ẹni tó ṣe ìdí òun la máa wá. òun làwọn olóṣèlú mi à máa sponsor. òun ni wọ́n máa sọ wọ́n á lè pè wọ́n kọ́ invite wọn kọ́kọ́ wá attend party lásán ẹ múra sí. ẹ ṣe sọ pé a pè é tẹ̀ jẹ́ wa ṣùgbọ́n ẹgbẹ́ mi ṣe ń wò mo nígbàgbọ́ pé a ṣe máa padà wá sí ìyẹn ọ̀dọ̀ olóyè bàbá wa ọ̀rọ̀ tó mo gbọ́ olúbomi. ọ̀rọ̀ tí ẹ pọ̀ eré àti mo mẹ́nu bà yẹn is another program. bẹ́ẹ̀ni. tó odidi wákàtí 6 mo lè máa sọ lọ bẹ́ẹ̀ yẹn research yẹn pọ̀ gan ṣe wá rí ní míì tàbá tún fẹ́ sọ̀rọ̀ báwo la ṣe lè ṣe entertainment gan kó di owó torí ẹlòmíì máa rò pé lágbádá ti lọ ṣe kinní kan ló fà á no ìwọ ni wàá jẹ́ kórí ẹ pé n tó gbé lọ́wọ́ yẹn báwo ló ṣe lè sọ di owó ṣùgbọ́n ẹlòmíì dípò kókó wá báwọn tó mọ̀ ń pa ẹ̀ ìṣe ló máa envy ló máa jealous orí ẹnìkan ló fi ṣoògùn owó apá ẹnìkan ló fi ṣoògùn no tíátà ó dùn ṣe láti kò jẹ́ dandan kó o gbọ́dọ̀ kọ́pì Fúnkẹ́ Akíndélé pé n tó ṣe ni wọ́n fẹ́ ṣe tíátà táwọn bàbá aláwa tí wọ́n kọ́ ṣe bó ẹ ti fi gbogbo ẹ̀ lẹ̀ àwọn stage play wọ̀nyẹn ni wọ́n fi mọ àwọn Jimoh Aliu àwọn Ẹ̀dá Onílé Ọlá ayé tó ti wá da yóò yìnbó ń sè ṣùgbọ́n sinimá ti sọ wá di ọ̀lẹ so torí pé o ti rí pẹ́ẹ́nìkan lọ ṣóò ní sinimá wọ́n lè pa owó lórí tíátà even without going to any cinema tó bá jẹ́ stage performance ọ̀lẹ ló ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn ò lè ṣe stage mọ́ o ti stage ti sinimá yẹn ti sọ kálukú di ọ̀lẹ stage ara ni wọ́n fi ń ṣe ẹ ṣe rìhásà tẹ́ ẹ perfect ẹ àwọn Jimoh Aliu àwọn bàbá ẹ̀dá àwọn Ògúndé drama ni wọ́n lùlù wọ́n jó wọ́n ṣe gbogbo ẹ̀ in tó ń jẹ́ complete total theatre nìyẹn ọ̀tá kan mú abala kan ń bẹ̀ tó bá tà ti lè ó tọ́ lẹ́nu balabala ó ti do ní fíìmù nìyẹn ẹlòmíì aṣẹ́wó ni ó kàn rí pé ọ̀nà ibo ilé wo ni wèrè lè kó sí o ilé wo ni wèrè máa ń kó sí o mọ̀ ṣé kí n sọ fún ẹ ilé tí ò ní kọ́kọ́rọ́ ilé tí ò ní lẹ̀kùn tó bá gbélẹ̀kùn irin tó tóbi sí ilé ẹ̀ kó lọ lóbi ṣé wèrè lè rí bẹ́ẹ̀ o entertainment kò sí kọ́kọ́rọ́ tá a fi gbà òun lè fi rí pé aṣẹ́wó á wá bẹ̀ olè á wá bẹ̀ amrọ̀bà á wá bẹ̀ wọ́n kàn wá fìyàn wọ́n fi pé bẹ́ẹ̀ gbọ́ pé ẹnìkan jí iPhone ṣé ó yẹ kó rí lérè lọ jí fóònù ṣe bẹ́ẹ̀ gbọ́ ṣe bẹ́ẹ̀ gbọ́ pé àwọn. ó tiẹ̀ lọ sọ́gbà ẹ̀wọ̀n sí ni kí pé bí a. ṣe mi ò èmo ní kíkọ́. ẹ̀ẹ́dẹ́gbẹ́ tá a mọ̀ ṣe bẹ́ẹ̀ rí páwọn kan lọ ṣèdí pé kí di wọn lè sanra ṣó yẹ kí ẹni tó ń kọ́yàn lọ́gbọ́n
kó máa ṣerú ẹ̀ because the room is opened our door is not closed àfi ètò sí mi ò fẹ́ sọ pé ọ̀gá bẹ́ẹ̀ mọ bàbá kan tí wọ́n ń pè lámọ̀ o akéwì ni ọmọ Ìwó ni wọ́n ní Ìwó ò nílẹ̀kùn kò ní kọ́kọ́rọ́ but wọ́n sọ pé wọ́n fi ilẹ̀kùn àti àìní kọ́kọ́rọ́ yẹn wọ́n fi ilẹ̀ o wọ́n ò fi ilẹ̀ wọ́n wá ní ẹrú ni wọ́n fi ń ṣe ilẹ̀kùn wọn àwọn ẹrú yẹn ló wá wọ́n láì rówó kan lẹ̀kùn kọ́ ayé jíjẹ ni o dípò tá à ń fi waste owó lórí ilẹ̀kùn wọ́n kàn wọ ẹ̀jẹ̀ ká filẹ̀ ẹ̀jẹ̀ ká tó mú ẹrú wa kó máa ṣọ́ ibẹ̀ níbi tí wọ́n gbádùn dé ẹrú yẹn ló wá máa dúró kó tó wọlé àti screen yẹn who are you ta ló ń wá ṣùgbọ́n in our own case a nílẹ̀kùn a ní kọ́kọ́rọ́ tá a fi ti ilé yẹn a tún ní ẹrú tá a fi délé ṣebí tẹ́rú bá wà lẹ́nu ilẹ̀kùn ọmọ máa check ibẹ̀ yẹn anybody ló kàn lè dédé wọ̀ bẹ́ẹ̀ lómi ìbá ti lè sọ bàlàbàlàbàlà ètò kọ́ ní chọ́ọ̀chì ó ti di síngà nìyẹn ó wá máa pera ìlú lórí alóhùn olórí gòsì olórí ẹ̀mí olórí ẹ̀mí. ẹ ṣeun bàbá wa tí a pè é tí ẹ jẹ wa èmi mọ̀ pa ṣe máa padà wá torí mo rí pé àwọn ìmọ̀ ọgbọ́n ó pọ̀ lára yín Ohun Ojúrí òun náà ni a pè ètò yìí láti bí wákàtí mélòó kan ìyẹn àwọn tó jẹ́ bí bàbá wa ọ̀gá wa Tómọ̀gún Olúbùnmi àwọn ló tún fi àwọn ìmọ̀ àti ọgbọ́n lọ fi ń kọ́ wọn tó ń ṣàlàyé gbogbo àwọn ìrírí tí wọ́n ti rí ẹ ṣeun pé àpè ìpẹ́ jẹ́ wa sọ. ẹ ṣe púpọ̀ ẹ ní kí n kéwì mo ti ẹ mọ̀ bá kéwì náà ni. ẹ yẹ ká ẹ fi ìwì yẹn parí ẹ. ìwì yẹn ìdí tí ò jẹ́ kí n gbàgbé ẹ̀ ẹlòmíì tún rò pé ìwì ò mówó wá mo ti rẹ́ni tó pè mí rí tó send 1 million sí mi. lórí ewì. MC ni mo ti rò pé mo fẹ́ bá ṣe ó léwì lòun fẹ́ kí n wá ké ń bẹ̀ yẹn mo lè dá mi ò kàn fẹ́ dá orúkọ ni ó lóun ti ń gbọ́ ewì mi tipẹ́tipẹ́ lórí rédíò nídàjí orí mi báyìí ó kàn send ó yá máa bọ̀ mo dẹ̀ ké fún jọ yẹn nǹkan tí wọ́n dẹ̀ ń ṣe ń jọ yẹn mo wá fi ewì yẹn mo fi bá àwọn sínétọ̀ torí àwọn sínétọ̀ sí wà mẹ́ ẹni yẹn máa ń ṣiṣẹ́ lórí pé ká tọ́jú àwọn aláìní mo wá ní ẹ̀yin sínétọ̀ sí ẹ̀yin kìíní obìnrin yìí ń hẹ̀pù yín ni àwọn ibi tójú yín ò dé nípa pé ká tọ́jú àwọn ọmọ tí yà ń jẹ mo ṣáà sọ mo pe àwọn èdè yẹn inú ẹ̀ dùn ó ṣorí báyìí mo rí sínétọ̀ tó sọ̀rọ̀ lọ́jọ́ yẹn tó rí fà ó nígbà tí mò ń kéwì yẹn olórí òun wú wípé òótọ́ dẹ̀ lọ́rọ̀ yẹn o because I allowed them to know that that woman is playing role of intermediary bí alárinà láàrin àwọn tí yà ń jẹ àwọn tí ò ní pẹ̀lú àwọn ẹ̀yin tẹ. ẹ wá yẹ ká wá fi ìwì yẹn parí ẹ báyìí wá kéwì díẹ̀ fún wa ká fi yẹn. tó o bá ń gbọ́ mi tó ò tí ì mọ̀ mí Tómọ̀gún Olúbùnmi lèmi ń jẹ́ níbi tí mo ní làákàyè dé bí n bá ti kúrò níbi iṣẹ́ ilé mi lèmi ń dorí ikọ́ èmi ò jẹ́ yòmùgọ̀ títí tí kí n máa lọ lé ọmọ ẹlòmíì kìnìún àkókò aṣú bí ejí bí arọ̀ bí òjò mo wá ń gba àdúrà kan ẹ̀yin ọ̀tọ̀nkùlú ẹ bá mi ṣàmì ẹ̀ kíákíá ayé ò ní pa yín lórí bí ẹyẹ gúnugún ayé ò sì ní so yín mọ́lẹ̀ bí ọ̀bọ òògbà tẹ́ ẹ rí yẹn kò ní gbárí ọwọ́ ẹ̀yin dànù tí wọ́n bá wá béèrè wípé ta ló kọrin ewì sétí ẹ̀yin kẹ́ ẹ wípé Tómọ̀gún ni èmi ni kìnìún àkókò ọmọ ẹkùn jágejàgejá ọmọ èjò balẹ̀ tí gbogbo rẹ̀ rògèjẹ bàbá àwọn dìtẹ̀dìtà bá ti alápá bá àjọ tó sọ ọkọ̀rọ̀ gbangba ó máa sòdé dẹ̀rọ̀. ẹ ṣé bàbí ẹ ṣé o.